tí Buhari yóò ṣe nǹkan ìlélẹ̀ yìí ẹ̀yà lè pè ní ẹlẹ́ẹ̀kejì ó ti wáyé rí nígbà tí kò sọ pé ìlú ló kókó kò sówó Buhari fọwọ́ bà wá o kò sówó láyé gbọ́n pé nǹkan bíi 100 ọdún sẹ́yìn báyìí irú nǹkan báyìí wáyé wọ́n kówó ńlẹ̀ wọ́n kó jẹ ńlẹ̀ láyé Buhari náà nígbà tó ń ṣológun ayé alágbádá rèé. Ìbéèrè yẹn dáadáa ó ṣe yóò àtúntò sọ́mọ mi jọ. Ẹ ṣé bàbá ohun tí mo ń sọ ni wípé ìyà tó ń jẹ ọmọ kóòtù òjìrè lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá kò sí owó wọn ti kówó ńlẹ̀ wọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ kówó yín wá wọ́n gba owó lọ́wọ́ wọn ò fún wọn lówó míì padà bẹ́ẹ̀ nílé Haúsá dẹ̀ rèé wọ́n fún wọn lówó kódà wọ́n aláwọ̀ kí wọ́n máa náwó nílé tó jẹ́ old money ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wọ́n gba owó lọ́wọ́ àwọn èèyàn wa wọn ò fún wọn lówó míì láti ná wọn ò fún wọn lówó míì láti fi rajà wọn ò rí oúnjẹ jẹ ojú wo lẹ fi wò bàbá kí sì ni tí ẹ lè bá wa rí ṣe sí kí ni tí ẹ lè sọ fún wa kí ni àmọ̀ràn yín fún wa sà ó dàbẹ̀ ni wípé wọ́n ti jáde àbí. ó sì rébété látọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀. ẹ̀yin wa tí ẹ wò wá lé ẹ̀yin wa tí ẹ wò wá ètò wa yìí ẹ bá wa pín ẹ̀dínwó kárí kí àwọn ènìyàn kí wọ́n lè rí àǹfààní ẹ̀yin tí ẹ sì náwó tó bá tó àsìkò béèrè a ó máa dá yín lò bí ẹ̀dẹ̀ ṣe náà ẹ dákun ẹ bá wa mú ìtara yín kí àwọn àdúgbò kí wọ́n jọ bá wa notice ètò tó kí ni ìyà tó ń di àwọn ọmọ kóòtù òjìrè báyìí gbọ́pátá la rí bí ìlú dàrú ájíà ojú wo lẹ́yìn gan fi wò pẹ̀lú bí ìlú ṣe dàrú táwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ń rákàtà tí wọ́n ń tàràkà tí wọ́n wá ohun tí wọ́n yóò jẹ fún alára wọn tí wọ́n sì kó ara wọn lọ bá pé látàrí kí wọ́n lè gbowó tuntun àmọ́ tí wọ́n ò rí owó gbà tẹ bá rí fídíò kan bàbá àgbàlagbà bàbá yẹn náà ti wọ at age of 70 or 75 bàbá yẹn ń sun ẹkún ní báàgì ó ní owó ní ẹ fún ebi ń pa òun síbẹ̀síbẹ̀ náà wọn ò dá lóhùn ó sì dá lójú pé kì í ṣe pé kò sí owó ìní báàgì ojú wo lẹ́yìn fi wò kí bàbá ojú wọlé. ṣebí kí Ọlọ́run kó ṣàánú wa ni wọ́n ní ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ òun ni ọ̀rọ̀ wa àwọn ọmọ Yorùbá nǹkan tí mo fẹ́ fi yé wa ni pé ó ṣe rí lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ní ilẹ̀ Haúsá lọ́hùn-ún torí pé wọ́n ti kówó sílẹ̀ fún wọn ìṣe ló dàbí pé wọ́n gba ìtó wà nínú báńkì tó jẹ́ tiwa wọn ò fún wa wọ́n tún gba ìtó wà lọ́wọ́ wa nǹkan tí wọ́n ṣe nìyẹn torí pé nísìnyí kò ń ṣe pé wọn ò lówó náà nìkan níbi tí owó wà wọ́n tún wá fi owó ra owó ni tí wọ́n bá fún wọn ní 10,000 wọ́n á yọ tó bá fẹ́ fún wọn ní 10,000 wọ́n á yọ 2,000 nínú ẹ̀ owó wà nínú báńkì míì tó ẹ pé àwọn báńkà yẹn ni wọ́n ń ta owó tuntun yẹn fún àwọn èèyàn àbí àwọn tí wọ́n ń ta owó tó ní POS kí ni wọ́n ṣe rí owó tí a bá dọ́dọ̀ mo ní POS ẹ̀ rí owó ṣùgbọ́n ní báńkì wọn á ní kò sówó níbẹ̀ wọ́n ṣí báńkì kan tó ẹ pé àwọn EFCC lọ sí báńkì kan tó ẹ pé wọ́n fi old money wọ́n kó síwájú tó tuntun dẹ̀ pọ̀ lẹ́yìn kí ló fẹ́ fi ṣe owó tuntun ọ̀hún tó bá jẹ́ wọn bá sí wọn lẹ́yìn wọ́n lọ ní bẹ́ẹ̀lì ó wà lọ́wọ́ àwọn tó wà àwọn olówó ní owó lọ́wọ́ àwọn tí wọ́n ní owó gan wọ́n lówó lọ́wọ́ àwọn tálíkà nìyà yìí ń jẹ nǹkan tí wọ́n ṣe nìyẹn ilẹ̀ Yorùbá nìkan náà ló dẹ̀ ti dá wa lágara bẹ́ẹ̀ torí àti ìrí nínú àwọn àwòrán ní north kódà àwọn ìgbèríko tí ò sí owó tí wọn ò ní báǹkì wọ́n ń gbé owó lọ síbẹ̀ tí wọ́n ń fún wọn níta tí wọ́n á tún fún wọn ní owó lé lórí tó bá fún wọn ní complete money wọn tán wọ́n á tún fún owó lé lórí àrí àrídájú ẹ̀ eléyìí fi wọ̀n wá ní wípé ogun ó ti dé sílẹ̀ Yorùbá òun la ṣe ń kéde lọ́jọ́ tó ti pẹ́ wípé kí gbogbo wa ká ro oúnjẹ sílé tá a bá ní àwọn èèyàn nílé ká ṣe àánú fún wọn gidigidi kó ra oúnjẹ sílé torí pé àmọ́ nǹkan tó ń bọ̀. ẹ ṣe gan ni. Pẹ́sàn ní ìsìn oríṣiríṣi lójoojúmọ́ ni. Bàbá wa, Pọ́fẹ́sọ̀
ẹ máa gbọ́ sà Ìbàdàn ó dàrú ni Èkó the same thing gbogbo àwọn state Yorùbá ni ò rọgbọ mọ́ kí Ọlọ́run kó ṣàánú wa ni kó má yẹ ká máa wọn nípẹ́ ní gbúrò òkèèrè ìbànújẹ́ gbogbo àwa tí a ìdá. àṣẹ lágbára Olódùmarè ẹ̀yin wa ẹ bá wa ṣe ètò yìí torí ètò tó ní ọgbọ́n àti ìmọ̀ bàbá wa Professor Adébánjí wọ́n ti ń bẹ́lẹ̀ pẹ̀lú wa torí pé àwọn tó mọ ìtàn torí pé wọ́n ní tí ọmọdé ò bá bá tàn yóò bá àrọ́bá ní bá bá tàn níṣẹ́jú wọn ní Buhari ṣe wà ń bẹ̀ láyé ọjọ́ ọ̀hún tó gbowó lérí wọ́n á lè sọ àwọn tó fà á àti tó tún wá fa ilé ìta tó wà nú ẹ̀ yìí ọ̀nà tí wọ́n gbà sí lọ́jọ́ ọ̀hún tí wọ́n fi bọ́nú ẹ̀ wọ́n á lè ṣàlàyé fún gbogbo ọmọ kóòtù òjìrè bàbá ẹ káàbọ̀ sáàrin wa padà. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó tí Nàìjíríà ló fi fẹ́ da ilẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá gan ni wọ́n fẹ́ dàrú o wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe ní lẹ́tà tí mo kọ sí Aṣíwájú Tinubu mo ní ó wò ó dáadáa o ilẹ̀ Yorùbá gan làwọn ará bíi fẹ́ kàn ká lórí bẹ́ẹ̀ ní gbogbo nǹkan dáadáa wà ibẹ̀ nílẹ̀ tó lọ́ra pọ̀ sí jù ibẹ̀ ní igbó tó lé àlùmọ́nì gbogbo inú ẹ̀ tó pọ̀ sí jù ibẹ̀ ní ìlú ńláńlá pọ̀ sí jù minerals wà nílẹ̀ wa káàkiri every state Yorùbá là ní minerals wà àwa aládẹ̀ wa jẹ́ ìlú wa ló rẹ́dì jù fún business so wọ́n fẹ́ kọ́ńkà wa àwọn pẹ́ta ti ń sọ àwọn ọmọ Yorùbá ẹ̀jẹ̀ múra wọ́n fẹ́ kọ́ńkà wa wọ́n bá sọ ilẹ̀ wa dé Fúlàní homeland bí Hausa land tẹ̀lé Fúlàní homeland ìkan lára àwọn lídà àwọn Fúlàní ó bá àwa lídà Yorùbá sọ̀rọ̀ ní Èkó láìpẹ́ ara nǹkan tó sọ níbẹ̀ ni pé a máa ń sọ pé Hausa Fúlàní kò sí ìgbà tó jẹ́ Hausa mọ́ pé Hausa ti parẹ́ èdè Hausa nìkan ló kù àwa Fúlàní a ti pa àwọn Hausa rẹ̀ ẹ má jẹ́ kí ìwà kórìí bẹ́ẹ̀ lọ gbogbo gbogbo agbára gbogbo ọgbọ́n tá ń lò tàbí kúrọ́ mọ́ra wa tàbí kúra wa tàbí ṣépè fúnra wa lẹ́yìn kan lọ sápamọ́ sí kọ̀rọ̀ sáré káwọn kan lọ máa ṣe nǹkan tó wà nígbà tí ò ṣeé ṣe agbára wọ̀nyẹn tá a bá kójọ dáadáa àti ẹ̀rí nídìí láti jà púpọ̀ láti máa gbé àwọn ọ̀tá kúrò lórí ilẹ̀ wa àsìkò tó fún ọmọ Yorùbá láti ní orílẹ̀-èdè tiwa Ọlọ́run ti fọwọ́ sí nǹkan tí mo dẹ̀ máa ń sọ láti bí oṣù bíi márùn-ún mẹ́fà sẹ́yìn ni pé àwa ọmọ Yorùbá fúnra wa a ní ìdí láti dìde ká ṣe ọ̀nà wa kó kún níwájú ìtẹ́ Olódùmarè wọ́n bá lè gbé kọ́ńtì wà lé wa lọ́wọ́ wọ́n ti ṣètò kọ́ńtì wa wọ́n ti àpúrò ẹ̀ kò sí ẹni bọ́ọ̀dì ìdí pàdé ẹni kankan rí lára àwọn tó gbọ́n àwọn tó màlúù àgbà àwọn tó jẹ́ mùsùlùmí tó mọ wọ́n ṣe ń wádìí nǹkan by the ways of the Quran àwọn tó ń wádìí ní ọ̀nà tí ìṣẹ̀ṣe tiwa mi ò tí ì pàdé ẹyọ èèyàn kan rí tó sọ fún mi pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yóò ní ṣe ṣe gbogbo wọn pátápátá gbogbo wọn ló máa ń sọ pé a ṣeé ṣe Ọlọ́run ti fọwọ́ sí i ṣùgbọ́n ẹ má jẹ́ kí àwa Yorùbá fún àwa ká dìlé ara wa we cannot lose our country we can only cause a delay in our getting our country delay yẹn ni kẹ́ má jẹ́ ká kọ́ gbàdá Ọlọ́run fún àwọn ọmọ Israẹli nílẹ̀ wọn tó ní kó máa lọ bẹ̀ àwọn tó ń ṣe biblical historians wọ́n sọ fún wa báyìí wípé lẹ́yìn ìgbà tí wọ́n cross Òkun Pupa lẹ́yìn ìgbà tí wọ́n cross Òkun Pupa tí wọ́n bọ́ sí the other side tí wọ́n ní ìdí láti rìn láti dé ilẹ̀ wọn tọ́lọ́run ní fún wọn tọ́lọ́run ti fún wọn tọ́lọ́run ní ká máa lọ wọ́n ní kò ní jọ bíi mẹ́rìndínlógún
wọ́n ti rìn dáadáa lẹ́nu. Wọ́n bá lọ straight tí wọ́n ò bá yàn kankan jà, tí wọ́n ò bára wọn jà, tí wọ́n ò dé burúkú, tí wọ́n ò dáì ìkọ̀sẹ̀ kankan. Tí wọ́n bá lọ straight níbẹ̀ bí 16 days. But wọ́n bára wọn jà, wọ́n gbóra wọn, wọ́n kúrọ́ mọ́ra wọn, wọ́n ń ṣoríṣiríṣi. Ẹ̀gbọ́n ń gbó àbúrò, àbúrò ń gbó ẹ̀gbọ́n, wọ́n kúrọ́ mọ́ra wọn, ẹni tó ń pè ní lídà wọn, wọ́n sọ ẹni tí wọ́n harass ẹ̀ dé, wọ́n frustrate ẹ̀ dé, ó fi láti wá máa bú ẹ̀bẹ̀ ṣe Ọlọ́run, láti máa fún wa tó jẹ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Mi ò fẹ́ máa sọ pé mo rí ìwà bẹ́ẹ̀ yẹn láàrin àwa Yorùbá báyìí. Kí ni ọ̀tá àwọn yìí? Kí ni ìdíjà fún wa? Ìwọ tó furọ́ mọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó lọ gbowó fi kan tó gbowó lọ́wọ́ ẹ̀ nígbà tó o tí ò fi ṣòṣọ. Ìlọ̀dẹ̀ tẹ̀ fi ń pariwo ọmọ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ bàbá òkè dáhùn ní ò lè dáhùn. Àdúrà ni mo máa ń gbà fún gbogbo yín pé Ọlọ́run kò tọ̀tù ní kẹ́yẹ kúrọ́ mọ́ra yín, kẹ́yẹ ṣépè fúnra yín, kẹ́yẹ sọ burúkú nípa ara yín. Àdúrà mo máa ń gbà ọ́ lù. Àdúrà mi dẹ̀ máa gbà. Ọlọ́run máa gbàdúrà mi. Why? Because inú kan mo fi ń sọ̀rọ̀ lẹ̀ Yorùbá yìí. Inú kan mo fi ń ṣe. I have nothing to, I'm not looking to gain anything, either money or position or anything. God has blessed me enormously in my life. And then as a school, as a little boy going to school, I didn't particularly like going to school as a child. Because àwọn nǹkan tí ọmọdé ń ṣe ládùúgbò wù mí. Ẹ̀gbọ́n tó gbà tó dẹ̀ yà mo wá ń lọ fún wa ju pé mo fẹ́ràn rẹ̀. Ẹni tó ń ṣe dáadáa tó yẹ pé nígbà tí màá jáde ní primary school ọdún yẹn gángan nígbà tí wàá kò tẹ́ni tó ń ṣe wẹ́ ọdún yẹn gángan pàṣẹ nǹkan ṣẹ̀dí àwọn lọ sí University College Ìbàdàn. Àwọn tá a fà sílẹ̀ ní Nàìjíríà ń jọ ní bóyá lájú méje mẹ́jọ mẹ́ta ìwá láti school mo ti wá ní primary school. Mo lè ṣe débẹ̀ mo ṣe dáadáa. Mo gba degree, mo gba PhD in history. And gbogbo èèyàn across the world wọ́n kọ́ wa ní kíní kan ní ẹ̀kọ́ ìtàn. Wọ́n kọ́ wa ní kíní kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà á lọ pé ọmọ ẹni tó mọ ìtàn nínú wọn lè sọ ìtàn tó lè sọ ìtàn. Ó yàtọ̀. There is a problem. Àwọn ẹ̀yà tí ò bá ti ń kọ́ nǹkan tó ń ṣe tí wọ́n ní system of writing àti kọ́ ìtàn wọn ṣòro. Àwọn ọ̀gá wa, àwọn àgbà iwájú wa bí àwọn professor Akintoye, àwọn wọn jókòó over many years pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àtẹgbẹ́ wọn náà. Professor bí tí wọ́n tó wà káàkiri ayé, wọ́n ṣe what they call African historiography, how to write the history of non-literate African peoples is a whole science in itself. And God will have it. I became one of the best in that science in the world. And I have used that knowledge to write the history of the Yoruba. I just finished writing another book that was published about 2 months ago that is bigger than the history of the Yoruba. I have also written my own memoir, my own experiences in the politics of the Yoruba nation and of Nigeria. We are a special people. Yoruba are a special people. I say that confidently. I'm not saying because they are patriotism. No. I'm saying because I compare the Yoruba people with other peoples of the world. And I see that we are a very, very special people.
And God loves us. God has granted our country for us. But I just have parapor, I just have years to put you one time to don't cause it. You know. Delay, obstruction. We can get rid of the delay and the obstruction if we would stop doing some of the things that we are doing. Ẹgbẹ́ ẹ̀ tó ń mú tó ń kúrọ́ mọ́ ni, kí ló ṣe fún ẹ? Kí ni nǹkan gan-an tó wà láàárín ìwà tó fi láti wá máa ṣépè fún? Ṣé ní ọ̀rọ̀ pé a fẹ́ Yorùbá nation náà ló fà á? Bàbá ẹ̀ tí ò tí ì sọ̀rọ̀ sí ẹ ní tí ìwọ ẹ̀ tí ì sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ẹ. Kí ló dé tó wá lọ sórí kiri tó lọ ń kúrọ́ pé o ti gbé mílíọ̀nù ó ló kiri kí ni ìwọ ẹ̀ ń ṣe gbà tó gbé mílíọ̀nù? Kí ló lóun fẹ́ fi ṣe? Ìwọ náà kí ló ní kókò? Why do people lie so abominably against one another? Kí náà ṣe? Kí ni nǹkan tí ọmọ ẹnìkan lára wa ń ṣe tó dáàrin wa tí gbogbo wa yẹ sí tó lè wá sọ pé rárá mo fẹ́ báyìí kankan ṣe máa ẹ̀mí Ọlọ́run tó sọ pé kò má báyìí kankan ṣe máa ìdá true and God said don't work with your president. I don't talk about these things because I don't want to comment on what I consider to be sinful obstructions in the way of a nation that God has blessed. God has blessed the Yoruba nation. But some of us are involved in sinful obstructions in the path of the Yoruba nation. And it is time we gave it up. I want to ṣẹlẹ̀ ní Nàìjíríà láti bí ọ̀sẹ̀ kan. Ìjọba Nàìjíríà lọ pé it is when the judgment of God has come that things like that happen to a country. Ìjọba sọ pé wọ́n ti fẹ́ tún owó wa wọ́n fẹ́ tún yà. Òkùnkùn tẹ́lẹ̀ wọ́n fẹ́ kó wa blue. Wọ́n ní àwọn ẹ̀dẹ̀ ti ṣe ká ọ pé gbogbo wa ká máa kówó ilé ìtajà náà tẹ́lẹ̀ ká máa kó lọ síta ká ló máa kó síbẹ̀ kó wà pẹ̀. Owó tuntun yẹn á dẹ̀ lọ́wọ́ wa láìpẹ́. Nígbà tó dẹ̀ wá yá wọn ní owó tuntun tí ìrẹ́lẹ̀ tó. Ṣùgbọ́n iṣẹ́ gbogbo mi ni ó ti rẹ́dì fún àwọn tó wà náà. Àtìrí fídíò àwọn tó ń kówó yẹn lọ sí náà. Wọ́n máa dé mílíọ̀nù kan tó máa sọ̀kalẹ̀ tó máa pín fún àwọn aráàlú. Wọ́n jẹ́ máa tó fún wọn ní èdè lórí ẹ̀. A rí yẹn. Ṣùgbọ́n nílẹ̀ tiwa nílẹ̀ Yorùbá, owó ẹ̀ bá tó mílíọ̀nù sínú àkáǹtì rẹ̀. Tó bá lọ sí báńkì rẹ̀ bá ló fẹ́ gbà wọ́n ló kò sí bẹ̀. Ọmọ young professor ó sọ story kan fún mi ní ìjẹrin lálẹ́. Ó sọ mo láti máa wàásù fún kí máa gbàdúrà fún bó ṣe ń sọ ó dùn púpọ̀. Ọlọ́wọ́ tó wà ní báńkì ó fi $1 million lọ. Òun ní ìdí láti lọ ṣe kinní kan ní yunifásitì kan ní another part of Nigeria. Òun fẹ́ gba bí 50,000 òun lè lówó wọkọ̀ débẹ̀ kóun fi rẹ́pọ̀ débẹ̀ kóun fi ṣe ìrètí hòtẹ́ẹ̀lì débẹ̀ kóun ní kàmẹ́rà 50,000. Ọlọ́run wá lọ sí báńkì ó dé ATM machine. Òun mú ATM card jáde lápò. Òun ti bọnú machine yẹn. Ó padà wá bá ń wípé insufficient fund. Olówó tó 50,000 ní àkáǹtì yìí. Olórí ò ti dàrú. Òun olówó tó 50,000 níbi tó ń mọ̀ pé òun ní almost 2 million naira. Machine bank wá sọ fún un pé òun olówó tó 50,000 wọn òun lówó tó tó mi. Kọ́ kí ṣe nǹkan tí machine bank sọ fún mi. Kì í ṣe pé kò lówó síbẹ̀ ló ń sọ fún un. Ó ń sọ fún pé àwa ò lówó tó bẹ́ẹ̀ tí ìta lè fún ẹ. Àlówó tó tó yẹn, àlówó tó 50,000 ká lè fún ẹ.
Ọlọ́run wá wọnú báǹkì lọ, òun wá lọ bá àwọn ọ̀gá tó ti ṣẹ́ńbẹ̀ àtàwọn ìdí tó ti ṣẹ́ńbẹ̀. Àwọn ò lè fún ẹ ní 50,000. Ṣùgbọ́n àwọn lè jẹ́ káwọ̀ á lè fún ẹ tó bí 30,000. Ṣùgbọ́n tó bá fún ẹ ní 30,000, owó wà wá san, wà wá ra 30,000 yẹn lọ́wọ́ wa ni o. Wà á rà ní 6,000. Ó ní ìgbà tó jẹ́ pé ìgbà tó ń fẹ́ lọ ṣe ibi tó ń lọ ni ó ṣe pàtàkì. Yunifásitì tó lò ń fẹ́ lọ bá ṣe tó ń fẹ́. Wọ́n lè ti dúró de òun. Òun láti gba nǹkan tó ń sọ. Tó fóun ní 30,000. Ìgbà wọ́n yọ 36,000 lákàntì òun. Ó ti dójú ẹ̀ gbogbo wa láàrin. Pé àwọn obìnrin tí ìyá ń jẹ àwọn ọmọ ẹ̀ lé tó ní àwọn ọmọ olè lọ sí skul. Nítorí pé òun kò lówó tó ní. Ẹ kó wọn látàtàrọ̀ bàbá. Ó dà pé kó wọn wọlé yá. Ó ní báńkì ó kó aṣọ ẹ̀ sílẹ̀ ó rìn hòhò. Pé àfi tóun bá mówó lọ bí ilé yìí. Torí àwọn ọmọ òun lọ sí skul lánàá wọn tún lọ léèmí. Òun ò lè gbà káwọn ọmọ máa lọ sí skul. Ẹ ṣeun gan, dádì, ṣé ń gbọ́ wa lọ́sùn ọwọ́ mi? Ṣé ń gbọ́ wa sí? Ó kó aṣọ ẹ̀. Mi ò tí ì ṣe tán, ẹ jẹ́ kí n sáré bá yín sọ́tàn. Yes, sir. What is it that I advise you? Pàtàkì náà ni. What is it that Yoruba people now to do? Because that's the important thing. The story is unfolding. Àwọn ọmọ wa ti bẹ̀rẹ̀ sí kínú, wọ́n ti bẹ̀rẹ̀ sí jà ní Èkó, ní Ìbàdàn, ní Ìlọrin, and so on. Abẹ́òkúta, etc. Káàkiri ilẹ̀ Yorùbá lẹ́yìn ìlú ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n ti ń jà. Lókè náà Ṣé ń gbọ́ wa dáadáa sá? Advice mi ni pé ẹ má lọ bá àwọn báǹkì jà, àwọn báǹkì kọ́. Àwọn báǹkì kọ́ ló ń ṣe nǹkan tó ń ṣe wọ̀nyí. Ẹ má lọ gbé ẹ má lọ gbé òkúta ní báǹkì. Ẹ má lọ gbé báǹkì nù. Àwọn kọ́lé ẹlẹ̀ ń bájà, àwọn tẹ́ ń bájà làwọn tó ṣètò. Iṣẹ́ ti báǹkì ò pọ̀. Àwọn tó ṣètò owó tó bá kó wá báǹkì á fún àwọn tó fẹ́ gbà. Owó yẹn wá ni. Wọ́n ṣe wá ń sọ fún wa báyìí wípé wọ́n ní pépà tó náà máa fi print owó. Àwọn á ṣe lọ bẹ àwọn kan ní ìtàkùjọ kó wá bá wọn print. Nígbà tí wọ́n dẹ̀ débẹ̀ àwọn ẹ̀ sọ pé you are going to be on a long waiting list. So it is not something that is going to end soon. And therefore our Yoruba gbọ́dọ̀ take the decision once. Ó ti sọ ọ̀rọ̀ bí nípa kìíní lẹ́nu gọ́ọ̀mẹ̀ntà. Ẹ̀kíní owó àtijọ́ tó bá ṣì wà lọ́wọ́ wa jẹ́ ká máa ná láàárín wa ká gbàgbé. Tá a bá ní owó tuntun ní ẹ̀ka náà, tá a bá rówó àtijọ́ ní ẹ̀ka náà láàárín àwa Yorùbá nílẹ̀ tiwa. Ká má máa dúró owó tuntun nìkan. Èkejì, ní ọ̀dọ̀ wa láì jìnnà sí wa rárá ìlú gbọ́dọ̀ ìlú distance. Àwọn Benin Republic wọ́n ní currency tí wọ́n lè ṣẹ́fà. Tó bá ṣe bẹ́ẹ̀ bá lè ṣètò ẹ̀jẹ̀ kábẹ̀sí tà kábẹ̀sí rà pẹ̀lú ṣẹ́fà. Because àwọn kan ní Northern Nigeria ti bẹ̀rẹ̀ sí ṣerú ẹ̀. Ṣẹ́fà ti bẹ́ ọ̀dọ̀ wọn láti Niger Republic.
sẹ́fà lè lọ́dọ̀ àwa náà láti bèrè nǹkan mi. A ní ìdí láti gbìyànjú ara wa. Finally, gbogbo ọgbẹ́ ìdàrúdàpọ̀ tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ó fọ̀nà kan wa. Bàbá wa lá bàbá. Aki ẹkú látàtàrọ bàbá. Jáde. Bàbá. Ó lè jẹ ìyàgbé náà. Ẹ ló sà bàbá. Ṣé ń gbọ́ mi sà bàbá? Ẹ jẹ́ kí wọ́n finish nǹkan tó wọ́n sọ yìí. Ó ní nǹkan tó sáré ṣẹlẹ̀ ẹ̀sìn ni wọ́n sáré láti abojú ẹ̀rọ wa ni wọ́n sáré yọ pé ẹ bá mi fún bàbá Aropo ní co-host. Ìwọ tó bá wà nílé pẹ̀lú wa, ibi yóò kì í ṣe ibi tí a ti fẹ́ ṣeré. Ìwọ tó bá wà ní pẹ̀lú wa lórúkọ ẹ̀. Ìwọ tó bá wà ní pẹ̀lú wa kò lórúkọ ẹ̀. Ẹ bá mi yọ ẹ bá mi remove massled. Ẹ bá mi remove ẹnìyẹn kúrò níbẹ̀. DAMSEL. Ẹ bá mi yọ ẹnìyẹn kúrò. Ẹ bá mi yọ ẹnìyẹn kúrò. Tàbí kí wọ́n sí ojú wọn fẹ́ rojú tọ̀hún. Àárín iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo ń wo onítọ̀ báyìí. Ẹ remove ẹ̀ fún ara yẹn ní post. Mi ò rẹ́ni náà. Mo ti yọ ẹnìyẹn fún ara mi. Mo ti yọ ẹ̀tọ̀ fún ara mi. Mo ti yọ fún ara mi. Ẹ̀yin abojú ẹ̀rọ wa ẹ bá wa wo wọlé dáadáa torí pé àwọn alamí wà nílé pẹ̀lú wa sọ̀rọ̀ náà ni wọ́n wà lọ́wọ́ ẹ ṣe púpọ̀. Prof bàbá wa ẹ tẹ̀síwájú sà. Ẹ ti ṣe ẹ̀gbọ́n wa sà. Ọ̀tá bá ń léèyàn tí ọ̀tá bá sọ pé òun bọ̀ wá pa yín rẹ́. Ẹ má jẹ́ ká kó wà wí pé alẹ́ nìyí fẹ́ máa bọ̀ láti wá pa wá rẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká kó wà pé alẹ́ nìyí ẹ máa bọ̀ wá pa wá rẹ̀. Àwa máa bára wa jàmbí, àwa máa kúrọ́ mọ́ra wa, àwa máa bú ara wa, àwa máa ṣépè fún ara wa. Ìgbàdẹ bá dé ẹnu yẹn la máa wà gbàdẹ máa á jẹ́ kí ọwọ́ yín kó túbọ̀ lè ká wa, ọwọ́ yín kó lè ká wa. Ẹlẹ́fẹ́ suppress wa, ẹ lè suppress wa gbà yẹn. Ẹ má jẹ́ ká ṣe yẹn. Let's have the spirit of family. Defend your family. Defend your own. Yoruba nation is our own. I have vowed before my God, I will never say anything evil, anything angry against any Yoruba person, no matter what. Because I believe where Olootu ló make it lọ ṣe nǹkan tí mo ṣe. And I have vowed before him that I will not let anger enter into my spirit. I will not have any ill will against anybody. I will have no malice towards anybody. I have no malice towards anybody. And so, I want you, my brothers, my sons and daughters, adopt the same philosophy of life. In this short period when we are waiting for our God to deliver our country for us. Ọ̀dà pé àmàdúrà gbà púpọ̀. Àwọn ní Christian wa màdúrà gbà, àwọn Mùsùlùmí wa màdúrà gbà, àwọn oníṣẹ̀ṣe wa màdúrà gbà. Àtẹ̀ẹ̀dẹ̀ tí wá pé kọjá wípé àti wá kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Yorùbá Muslim, Yorùbá Christian, Yorùbá oníṣẹ̀ṣe together under the same umbrella. According to God, the creator of the world. The creator and ruler of all. Ó dàbẹ́ pé àmàdúrà gbà bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ káwa àdìmọ́ ìwà wípé àdúrà ẹnu mi tí mo fi ń gbàdúrà yẹn will be so clean that God will hear me. Mi ò ní ronú burúkú kankan sí ẹnikẹ́ni. Mi ò ní lọ bá sí bọ́sùkọ̀rọ̀ kankan bá lọ máa plan láti borúkọ ẹnì kankan jẹ́. Mi ò ní purọ́ mọ́ ẹnikẹ́ni. Ẹni tí mi ò ní kán gbówó lé lọ́wọ́ mi ò ní sọ pé mo rí pé ó ń gbówó lé lọ́wọ́. Ẹni tí èmi fún ara mi ò gbówó fún mi ò ní purọ́ mo pé mo gbówó fún. Àwọn kan pè mí lẹ́yìn ìjọba mẹ́ta. Bàbá, ó yẹ ká fi ìjà yìí sílẹ̀. Wọ́n ṣe ń borúkọ yín jẹ́ ó dùn àwa tá a fẹ́ràn yín mo ní tẹ̀lé ọmọ mi.
I vow to fight this struggle to success. I vow before my God. Where our company wants to open family is unimportant. I am not as important as the Yoruba nation. And in any case, one the group of me there. Group of me now to watch for Yoruba self-determination, and I'm not doing anything to spoil my name. I'm not taking anything from anybody. I'm putting my own money in the struggle on a regular basis. Until sometimes I don't have enough money to feed in my own house. And I keep putting my money. So any count the Bamiloro project. Bravo, ni pé tí kò network ọ̀dọ̀ wọn ó ti ṣe ó ti padà bẹ́ẹ̀ ni ó ti jáde. Ó rẹpẹtẹ. Ẹ̀yin wa tí ẹ ń wò wá nulẹ ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ látàtàárọ̀ tí bàbá tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí Ọlọ́run á jẹ́ kí àgbà yóò jẹ wọ́n dà. Ẹ rí ọ̀rọ̀ Yorùbá ó gba omi sùúrù ó sì gbà wípé ká fi egun òjòló ká fi jò kálẹ̀ ti dèbí tá ń lọ. Láwọn tí wàá ń bá fa yìí àwọn náà ò fẹ́ mú lẹ́rọ̀ nítorí pé àwọn nǹkan tí wọ́n lè pé jẹ́ wọn àdúmọ́nì tí ṣe ìran bàbá wa tá a ní kò ní wọ́n ṣe ń gbógun ti ìran Yorùbá. Ájíà bàbá ti sọ̀rọ̀ kalẹ̀ àmọ́ wọ́n sọ gbólóhùn ọ̀rọ̀ kan nínú tí wọ́n sọ yìí wọ́n ní Yorùbá nation wọ́n ní I'm not important than Yorùbá nation. Ẹ wo ibi tí wọ́n gbà wọ́n ní I'm not important than Yorùbá nation. Orúkọ àwọn ò lè bàjẹ́. Àárín yìí kí ni tẹ̀yìn rò pé kí lè rí sáré? Bẹ́ẹ̀ ni ó bàjẹ́ sí i torí pé kì í ṣe àwa gan kì í ṣe àwa gan ni à ń sọ wípé Yorùbá nation láti wáyé ó mú Ọlọ́run ọba ó ló tó àsìkò ni so kò dẹ̀ sí nǹkan tí ẹnìkan kan lè ṣe tí ò fi ní wáyé. Ṣé bí ẹ gbọ́ question tí ẹnìkan béèrè lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ bá mi yọ ẹnìkan kúrò ńbẹ̀ yẹn wọ́n sọ pé ká yọ wọ́n. Ẹ bá mi wo chat ẹ̀yin yóò sì ẹ bá mi wo chat wọ́n ní ká yọ ẹnìkan kúrò ńbẹ̀ ẹ bá mi yọ ẹni náà ní ìmọ̀ nǹkan tó fi ní ká yọ. Anyway ṣe rí kì í ṣe mímọ̀ ṣe àwa tá à ń ṣe Yorùbá nation. Ẹ rí pọ̀wọ́n tó ọ̀rọ̀ darapọ̀ mọ́ wa gan tá a pè mo wo kinní kan mo wo fídíò kan ní ọ̀sán yìí ó dà pé ní Ìlọrin ni tó ní Kóìkì nǹkan tá a ní kọ́ ṣe leléyìí o tí wọ́n ṣe most people láti rí because ó go viral ipe nǹkan tá a ní ká ṣe tí wọ́n ṣe lélẹ̀ ó rẹ̀ ẹ̀wọ̀ ọwọ́ tí làtọ́ tó jẹ́ kíní kan mo mọ̀ pé ní èdè sí ọ̀la àwọn ò ní láti sọ nǹkan kan fún wọn. Wọ́n ní ẹgbà mílẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí náà yàn kan tí ò bá sọ̀rọ̀ mú àti ìyá bá pa lára òun gan ló máa ṣe ló máa ní ẹgbà mílẹ̀ ó lọ̀rọ̀ wọn ó bá wá ti wá late jù kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ti há pé kí la bí? Ẹ má reply code yẹn ẹ má send any code. Wọ́n ti hack báyẹn ṣe program yìí ẹ má send ẹ̀yin tí ẹ má send nǹkan kan ẹ má accept code kankan ẹ má accept code kankan ìjọ tó ní tọ́ lọ́wọ́ ẹ má accept any code. Ẹni tí wọ́n bá pè ẹ jọ̀ọ́ ẹni tí wọ́n bá sọ wípé I'm removing them ẹ má accept any code please ẹ má accept any code kankan ẹ̀yin tí ẹ bá wà ní pẹ̀lú wa. Èèyàn méjì ti darí lẹ́yìn tó sọ wípé wọ́n ní àwọn fẹ́ ṣe bridge àwọn fẹ́ ṣe meeting kí n ṣe kọ̀wọ́ send code sí mi àwọn ṣe máa ń block wọn ni tó bá ti lẹ́nìkan fẹ́ ṣe meeting ẹgbà tó fẹ́ ṣe meeting nísìn ṣe bí a send zoom sí yín tí ẹ bá ti rí zoom àbí tí ẹ rí WhatsApp kọ̀ọ̀kan ẹ má wọlé ẹ má send link sẹ́nì kankan wọ́n ti ń ṣoríṣiríṣi tó wù wọ́n síbẹ̀
wọ́n ti hákìrì fóònù yẹn ṣé ẹ̀ ń gbọ́ wa ṣá níta ṣó ń jáde níta ó ń jáde níta bẹ́ẹ̀ ẹnìkan wà bẹ́ẹ̀ tó ń jẹ́ Singiwa Singanto tó bẹ̀rẹ̀ sí ní type nigga ẹ má send any code because I'm removing it. ẹ bá wa remove ẹ yóò step ìyá ní ìmẹ́rin mẹ́fà lórí kìíní yìí náà. ẹ bá wa remove ẹ kúrò ẹjọ́ èmi náà ti ń wò wọ́n bí wọ́n ṣe wọlé. I'm just removing them. If you are not using your name, ṣe àlìyé sí tọ̀wọ̀ yẹn ń wọlé tó bá ti wọlé bẹ́ẹ̀ yẹn ẹ̀yọ̀ wọn tá a bá ti mọ orúkọ wọn torúkọ wọn ò jẹ́ nǹkan tí ò jọ orúkọ ọmọ Yorùbá ẹ bá tẹ bá wà lára wa ẹjọ́ nítorí ìtọ́ Ọlọ́run ẹ ṣe tẹ bá wà lára wa ẹ jẹ́ orúkọ ọmọ Yorùbá fi orúkọ ọmọ Yorùbá síta lè rí o orúkọ tó bá ní kí àti ìjọsọ ọmọ Yorùbá máa yọ kúrò ń bẹ̀ ẹ̀yin ò sì wẹ máa bá wa ṣe bẹ́ẹ̀ jọ ẹ máa bá wa yọ ẹni tí orúkọ ò bá sí. ẹ jẹ́ kí lè yẹn kó wà ní títì pa ẹni tó bá fẹ́ wọlé kó jẹ́ pé àwa la máa accept ẹ wọlé kó wà ní waiting room ẹ jẹ́ kí lè yẹn wà ní títì pa except kí lè yẹn sí except sunlé yẹn dateless ilé yẹn kó wà ní títì pa. ẹnjìníà àwọn tí wọ́n wá ṣe yẹn ní kíákíá. ẹ jẹ́ kí ilé yẹn kó wà ní títì pa. bàbá ò gbà mí rò pé bàbá aráyè wọlé mọ́ ókè bàbá ti wọlé padà. bàbá ti wọlé padà. ẹ káàbọ̀ bàbá sí àárín wa padà ẹ jẹ́ kí n falẹ̀ ajé àpín ara lọ́wọ́ ẹ ṣe púpọ̀. question tó ṣe pàtàkì tá a fẹ́ bèèrè lọ bàbá wa ṣé wọ́n ti wọlé padà. mo ti rí wọn lẹ́ẹ̀kan mo ti rí wọn pọ̀ wọlé. bàbá ti wọlé ẹ bá dáàdì ṣe ń gbọ́ wa sà. ókè bàbá ti wọlé. ẹ káàbọ̀ sà ẹ pẹ̀lẹ́ wọn kọ́ wà ní oríṣiríṣi tí wọ́n bá ti mọ̀ yìí pé wọ́n mọ̀ yìí pé ẹ jẹ́ gbòógì ẹ̀yin dẹ̀ ní bàbá wa tí wọ́n bá ti mọ̀ yìí pé a máa ní àlejò yín tí a bá sẹ̀ǹdẹ̀ síta àwọn ọmọ àlè kan wọ́n máa ń wọlé àwọn ẹrú ikú tí wọ́n bá rán wá wọ́n máa ń wọlé wọ́n máa wá ṣe oríṣiríṣi àwa ò lọ síbi kankan láti lọ bá ṣèyàn jẹ́ ẹni tó bá wá sọ́dọ̀ àwọn bá tiwa jẹ́ àwọn fáwọn ikú náà lọ́wọ́ nítorí pa kì í ṣépè bíbá yìí àbí iṣẹ́ ní èpè bàbá wa ti sọ fún wa pé ẹni tá a bá fi ṣàdúrà máa gbọ́dọ̀ máa fi ṣépè àbí bẹ́ẹ̀ kọ́ sí bàbá. so ẹ̀yin ò sì wá tí ẹ bá ti rí orúkọ ẹ̀ tí ò jọ orúkọ ọmọ Yorùbá ẹ yọ kúrò bẹ́ẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ Ọlọ́run á dá wọn lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìwà wọn kọ́ máa kó tiwọn lọ. dádì sà a rí kà nínú ìwé ìròyìn kan ní àná tí wọ́n sọ wípé IG ní ìlú wọn lọ́hùn-ún bẹ̀ wípé wọ́n sọ àwọn ọlọ́pàá wípé wọ́n sọ wípé àwọn ọmọ Yorùbá o wọ́n ti lọ ra nǹkan ogun pamọ́ rẹpẹtẹ tó fẹ́ fi da ìbò rú. ẹ gbọ́ bàbá torí àwọn ọmọ kúkú tó jìnnà tó kọ́ ni. ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi. àwọn tó darí ọ̀rọ̀ pé àwọn Fúlàní fẹ́ kọ́ńkà Nàìjíríà Yorùbá ló jẹ wọ́n lókùn jù. bẹ́ẹ̀ ni sà. ó ti sọ yẹn lẹ́ẹ̀kan. nígbà tí wọ́n rò wò títí Yorùbá ò ṣe nǹkan kan tẹ́lẹ̀ tán lè wá fi máa kógun wá bá wa. wọ́n dẹ̀ mọ̀ pé aráyé wò láti kà. wọ́n láti wá purọ́ pé àwa ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ti wá lọ ra ìbọn ọwọ́ ọ̀tá náà ti rí ìbọn. àwa Yorùbá ní ká máa bẹ̀rẹ̀ struggle wa ẹ̀yà sọ about wípé our struggle will be a peaceful and law-abiding struggle. àti ẹ̀dẹ́ nìkan ká ti kọ ìwé a 34-page book as a manual for peaceful and law-abiding struggle for Yoruba self-determination. I don't know of any other people in the world don't for self-determination can share gbogbo. And I did share nǹkan tó tóbi rẹpẹtẹ láì mú bọ́sì láì mú àkànfẹ́sì. Àṣẹ̀ránì ní Ìbàdàn. About 1.2 million people ló wà bẹ́ẹ̀. Ọlọ́pàá ò kọlù wọ́n.
ọlọ́pàá ò mú ẹnìkan kan farapa agbéra ń bẹ̀ a lọ ṣe ní Abẹ́òkúta a ti kọ́kọ́ rò pé Ìbàdàn yẹn máa tó bí ọjọ́ bá rí gbogbo ìgboro Ìbàdàn ló kún òkè nígbà tá a máa dé Abẹ́òkúta wá kọjá ti Ìbàdàn lọ ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Àwọn kan lára wa èmi ní bàbá yín kan mọ́tò lè rí káàdùn mìíràn tá a tún ti Abẹ́òkúta yẹn. Àwọn agbéra kúrò l'Abẹ́òkúta alọ́jẹ́ láti ní Òṣogbo tòṣogbo ní wá tóbi ju Abẹ́òkúta. After that kò sẹ́ni tó ń kọ̀ọ̀pẹ́ àmọ́ àkàngbà wípé gbogbo ẹ̀ ó dá sí ó dá lọ. A kúrò ní Òṣogbo alọ́ṣẹ́ ní Àkúrẹ́ náà tó wá tó bí rẹ́pẹ́tẹ́ nígbà tá a wá dé Adó Èkìtì. Ìyàmúyàmú wá ṣẹlẹ̀. Àwọn tó ń wo gbogbo nǹkan wọ̀nyí wọ́n ń sọ fún wa wípé Nàìjíríà ò tí ì rírun crowd bẹ́ẹ̀ yẹn rí. Crowd kan rí ní Adó Èkìtì ń jọ yẹn. Because as many as 3.1 million people were in the streets of Adó Èkìtì from all over Yoruba land. A ò bá ọlọ́pàá jà, ọlọ́pàá ò bá wa jà, a ò ìbọn sí ẹnìkan kan. So ibi tí àwọn tó wá sọ pé àwọn rẹ́dì láti jà nǹkan tán fi ń sọ bẹ́ẹ̀ ni wọ́n wá excuse láti attack wa. Wọ́n wá excuse láti attack wa but nǹkan tí wọ́n ò mọ̀ ní wípé they are playing around with fire because the Yoruba nation is much stronger than people think. We are a much stronger nation than you think, these people would think. So we have vowed to be peaceful and law-abiding in our struggle. Just leave us to be peaceful and law-abiding in our struggle. At some point, we will surrender and let us take our country and go away. We know you will surrender because you do not have the capability to resist us for long. You will crumble and we will walk away with our country. There is nothing you can do about that. So, bẹ́ẹ̀ bá rò pé àkúrọ́ mọ́ wọn, àwa kó nǹkan ìjà lọ sínú wọn, lẹ́yìn bá kó nǹkan ìjà wá èyí tẹ́ kó wálẹ̀ tó máa sá padà. I assure you, no people assure you that ẹ má try nǹkan. Just let us negotiate. Àbíkọ́ lẹ́tà sí president yìí, ọdún lẹ́tà bí méjì ta ìfọ̀ránṣẹ́ sí. Mr. President, àwọn ọ̀bá yàn kankan jà. Self-determination is our right. We want to take our self-determination so we can rule ourselves. We have no ill will towards any people in Nigeria. We don't want anybody to get hurt or wounded and so on. We just want our country. So create the situation whereby your representatives and our representatives can sit face to face and negotiate our departure. Àtikọ́ lẹ́tà yẹn sí president, àtikọ́ sí secretary general United Nations, àtikọ́ sí àwọn ìlú alágbára gbogbo káàkiri ayé pé we have asked our president, the president of our country, to give us the chance that we seek to sit down face to face with the representatives of Nigeria and negotiate our peaceful departure from Nigeria. That is it. It's going to happen. Gbogbo pé àwọn ọmọ Yorùbá ti lọ gbé àwọn ọmọ Yorùbá ò lọ ra ìbọn kankan. Wọ́n ti mọ̀ wípé peace is a very powerful weapon in the world. I will tell you a story. Nígbà tá a kọ́ máa ṣe rally ní Ìbàdàn. A ti pariwo pé iwájú mọ̀ àkókò ní kí gbogbo èèyàn wá kó rajọ sí ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ ká máa spread káàkiri gbogbo kan. Ọdún gbà táwọn ọmọ wa àwọn tó kọ́ dé wájú mọ̀ pé láàárọ̀ yẹn tán débẹ̀ wọ́n rí àwọn sójà àti ọlọ́pàá wọn ti gba gbogbo wájú mọ̀. Àwọn ọmọ wa wá dúró sókè. Ìkan lára àwọn tó jẹ́ bí nídà lára àwọn ó wá nílà àkàyè ó wá fóònù. Ní bàbá onílà. Iwájú mọ̀pópọ̀ ọ̀tá láti máa bẹ̀rẹ̀ láti wá. Àwọn sójà àti ọlọ́pàá máa ti gbàgbé pátápátá. Okay. We are on
peacefully. Surely identify ẹni tó jẹ́ ọ̀gá àwọn ọlọ́pàá níbẹ̀ yẹn. Olóhùn mímọ́ olóhùn rí bóun ṣe dúró ìlú. Walk up to him. Wọ́n ní bàbá mi ṣe kò ní mú un. Walk up to him. There is peace in your heart. Ní nǹkan tá a ní kẹ́ lọ ṣe mẹ́rin nìyẹn. A ní kẹ́ lọ ṣe peaceful and that's what you came there to do bẹ́ẹ̀ ni sir. Okay. Go to him and tell him, my name is also. Our leaders told us that we are going to start this peaceful rally from the front of Makobo. And when we got here now, you have taken the front of Makobo. So what do you want us to do? About 3 minutes later, he was screaming at me on the phone. Baba, it's so bad. Kò ṣe burúkú kankan sóhun, kò sọ burúkú sóhun, kí ló ṣẹlẹ̀? Ó lọ sọ pé lè àtìgbà bíi iná. Ṣùgbọ́n níwájú nísàlẹ̀ díẹ̀ náà yẹn there is a big square ẹ lọ bẹ̀rẹ̀ rálẹ̀ níbẹ̀. And it turned out to be God's blessing. Because that square tó ní ká máa lọ yẹn is next to one of the largest market places in Ibadan. The people of the marketplace stood up and walked and joined the rally. And they make it bigger. So we had a big rally in Ibadan. Yeah, there is power in the peaceful heart. Our Yoruba, anybody here. We don't want anybody to be hurt. We don't want to leave behind a tradition of anger and bitterness. We don't want to do so. When we go, we believe we will be surrounded by friendly neighbors, not angry neighbors. Neighbors that want to hurt us. Friendly neighbors whom we can help and who can help us if we need to their help. That's the kind of country that we want. That's the kind of country we pray to God for. And that's the kind of country we are going to get. Gbogbo eléyìí tó ń ṣe èyí tó ń dọ́gbọ́n wípé tó bá sọ pé àwọn ọmọ Yorùbá ti kó ìbọn tó bá dàárọ̀ ọjọ́ kejì wọn tẹ́ ẹ bá kó ìbọn wá bẹ́ẹ̀. You will go hurrying back. God is in control of our situation. Gbọ́dọ̀ jẹ́ ni. Wọ́n dọ́gbọ́n ni wọ́n mọ̀ pé kò sẹ́ni kankan tó ra ìbọn láàrin àwọn ọmọ Yorùbá. Wọ́n dọ́gbọ́n. It's like the 3 nations that came to attack Israel at some point. The king of Israel said, God did wonderful things. Send an ambush among them so that they began to kill one another. They killed one another and there was none of them left. That's what is going to happen to the enemies of the Yoruba nation. Amen. And the power of God among Yoruba people. It is coming. Ẹ gbóhùn láti àtàrà bàbá gbogbo ẹ̀yin tí ẹ ti náwó àti rìn á bẹ̀rẹ̀ sí ní gba ìbéèrè báyìí àmọ́ ṣáájú kí a tó bẹ̀rẹ̀ sí ní gba ìbéèrè ẹ jẹ́ kí a sáré dé ibi olówó ọjà wa ná nígbà tá a bá wá padà dé àwọn abéèrè lọ á bẹ̀rẹ̀ sí ní máa pè é tí ẹ fẹ́ béèrè ìbéèrè. Okay, kò sí polówó for now màá jẹ́ kí n mọ̀ bí láti bẹ̀rẹ̀ sí ní gba ìbéèrè àkọ́kọ́ mú láti ọ̀dọ̀ ẹni tí wọ́n kọ́rí tí wọ́n náwó Sister Bukky. One question. Just go straight to your question and then please open your camera. For those. No, I can't. I'm not dressed appropriately to open my camera. Sorry. Okay, don't worry. I recognize your voice. No problem. But I can give you my question. My question is directed to Prof. Good evening, sir. This is Sister Bukky speaking, sir. Good evening, my daughter. How are you? Yes, I'm very well, thank you, sir. My question is, because we're going through a very turbulent moment in our Yoruba land, Okay. and I was going to. Louder, please. Okay.
we're going through a very turbulent moment at the moment in our Yoruba land. And we can see that it's mainly directed to the people, aside from the Yoruba people, it's directed to all the people within the South. But mainly, I want to ask her, is there any possibility of you calling or writing to the Obas of Yoruba land and calling a conference so that, we can address them all on a Zoom so they can hear our hearts and what we want to, is there a possibility of doing that? So we can start getting them involved, including writing to our government. Asking a very important question. Yeah. Thank you. Why don't we write letters to our Oba, to our government, to our legislators? Now, they're calling a Zoom. And they're calling a Zoom meeting. Ó ní tá bá lè ṣe pẹ̀lú Zoom náà, nǹkan tí Sister Bukky is like a conference. Sister Bukky is like Baba is not hearing you properly. Let me translate it. Ṣé ẹgbọ́n kan tó sọ dáadáa? Ẹgbọ́n kan tí Sister Bukky sọ. A kọ lẹ́tà sí àwọn ọba. Bá ti gbọ́. A ní kí àwọn èèyàn wa kó lọ deliver by hand and gba acknowledgement. I have the loads of the acknowledgements on my table as I'm talking with you, because some of the people who went to deliver the letters came with their acknowledgements to deliver to me. So as a collector, and as a result of that letter, we are holding meetings now regularly with our office. We are holding meetings with them. Well, what I'm requesting, sir, is that it's good that they've acknowledged. What I'm requesting is a Zoom conference that we can all hold, so that we from the diaspora and all the other Yorubas that are on the internet, we can all come together. Okay, nǹkan Sister Bukky ń sọ, ó ní ṣé a lè pè wọ́n sí conference ká send Zoom link sí wọn, ipe kí wọ́n wá ká gba Zoom tó bá pọ̀, kọ́wọ́n bá wá ká bá wọn sọ̀rọ̀, kọ́ pé conference yẹn kí gbogbo wọn tó wà ní diaspora àti gbogbo tó bá wà pé kí a wá ká ṣe conference ká bá wọn sọ̀rọ̀. Ṣé a lè ṣe yẹn ṣó possible sir? Nǹkan tó ń sọ. Ṣé orí ọmọ ara nǹkan tá a ṣe gbúdọ̀ kúrò ní Nàìjíríà tó jẹ? Wọ́n ti gbé àwọn ọba wa sí àpò. Irú nǹkan tí èmi ń ṣe, tí ìwọ náà ń ṣe, our own nation, no looking back, ọba kankan ò lè tó láyà ẹ̀ ní Nàìjíríà. Our obas are slaves, glorified slaves in the system. Gómìnà, politician ló máa yan ọba. Gbogbo àwọn tí wàá mọ̀ báyìí pé kì í ṣe Ifá ló yan ọba mọ́. Àwọn politician wa ló yan ọba. Ọmọ kékeré kan tó ṣẹ̀jáde ní yunifásitì tó win election kan lóòní gómìnà ló máa gbọ́ pa àṣẹ léwọ́ ọba. It is unbelievably ridiculous. Governor ló máa gbé ọ̀pá àṣẹ léwọ́ ọba wa. And these are the people who have been ruling us and guiding us and protecting us for more than 2,000 years. Now I get some little boy. Don't care about to win election. These are some of the reasons why we need our country. Because we must restore the dignity and glory of our traditional institutions. So, and then of the higher ones, gbogbo wọn ló ń gbowó ní ìjọba ń sanwó fún kékeré tó wọ́n lọ bẹ̀bẹ̀ fún o. Ìjọba ń fún wọn nítorí ẹjọ́ bí eléyìí náà ṣe ń fún wọn. They have been employed, so they have to. They are being enslaved with the money. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn ọmọ wọn lè tá a bá pè wọ́n sí ìpàdé afẹ́ pọ̀sì trọ́bù yẹn wọ́n ní wá sí ìpàdé yẹn. Ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀lẹ̀ bá ṣe ń ṣe yìí, ọlọ́pàá dẹ̀ fún wa ṣe. A ní àṣẹ bàbá, ẹ ṣe gan ni.
Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yóò wá láti ọ̀dọ̀ Olúgbẹ̀dù of Gbẹ̀dù magazine. Olúgbẹ̀dù. Microphone yín ò ṣiṣẹ́ Gbẹ̀dù, Olúgbẹ̀dù. Ìkàlẹ̀ o, ṣọlẹ̀ jẹ́ gbọ́ mi sí. A ti ń gbọ́ yín. Ìkàlẹ̀ sá o, ó kí gbogbo lé o. Alúgbẹ̀dù ló ń kí yín sà. Ìgbà ló mọ ní ó ṣe bàbá. Àwọn ọ̀rẹ́ o. Ó ṣe gbọ́ sá. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ bá wa jáde lẹ́nu. Torí gbogbo èèyàn ti ń béèrè pé kí lédè tí ẹ ò jáde sọ̀rọ̀. Inú mi dẹ̀ dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ. Nítorí táàbà dé bára wa jà, ibi tá a fẹ́ dé ní ọdún kan, ó lè take wa ní 10 years. Inú mi dùn. Torí èmi kankan tẹ́ ẹ̀ wò bàbá. Mo ti múra ẹja lẹ́nu láti bẹ́ẹ̀ nìkan jà. But pẹ̀lú wàásù tẹ́ ṣe lẹ́nu yìí, mo fa gbogbo ẹ̀rọ náà lọ́wọ́. Pé ká ní sùúrù. Táàbà ní sùúrù, tá má lè bú ẹ̀yìn, ká ní èmi tí wọ́n ò rí. Níbi dẹ́ dùn gidi gan fún wàásù. Ẹ̀ẹ́dẹ̀ kí gbogbo á kó ẹ̀kọ́ bẹ́ẹ̀. Tàbá stop láti máa bára wa jà. Tàbá stop láti máa tako nǹkan tó dáa. À ń ṣe nǹkan tó dáa kan lọ́wọ́. Ẹnìkan dẹ̀ ń takò wá, ó dẹ̀ ń purọ́ nǹkan tí ò ṣẹlẹ̀. Àwọn èèyàn tá lè fẹ́ ṣe ìrànlọ́wọ́ yìí fún dẹ̀ wà níbi tí wọ́n wà. Ìrànlọ́wọ́ la fẹ́ ṣe kò sí ìtókàn wà níbẹ̀. Pẹ̀lú ẹ̀ náà, wọ́n tún takò wá, ká tún fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn. Bàbá, àwa Yorùbá ní ìdàdúrà o. A ní ìdàdúrà gidi gan. Torí ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́, inú bí bóun fẹ́ ràn wá lọ́wọ́, ká tún bú òun. Ìta àwọn Yorùbá bá bára wa dé, ọ̀nà wa ràn wá lọ́wọ́. Ẹ ṣé bàbá tẹ jáde lálẹ́ yìí. Àdèdè máa rí gbogbo ìgbà kí máa gbà ní àmọ̀ràn. Ẹ ṣé gan sa. Ẹ ṣé Olúgbẹ̀dù, ẹ ṣé gan ni. Ó ṣe. The Danish Auto, Mr. Dayo. Ó yẹ ká ti yọ orúkọ yẹn àti fẹ́ yọ èṣù mọ́ pé mo jẹ́ àmọ́ yín ni nítorí náà ìdáhùn ẹ bá wa yí orúkọ yẹn padà sí orúkọ Yorùbá níjọ́ mi. Ṣé ti bọ̀? Máa yẹ sísà. Ṣé sà? Ẹ kálẹ́ bàbá wa, kí ni dáàdi wa o? Ẹ kálẹ́ sà. Ẹ̀dẹ̀kù iṣẹ́ takuntakun. Agbára Ọlọ́run ànígbà orílẹ̀-èdè ní ẹ̀yìn yín sà. Bàbá ẹ̀jọ́ sà, ìbéèrè méjì péré mo fẹ́ béèrè. Ẹyọ kan lè máa padà sí ìbéèrè. Ẹyọ kan ẹjọ́, ẹyọ kan. Ẹ ṣé púpọ̀ ẹyọ kan. Ọ̀rọ̀ tí IG sọ yẹn jọ bàbá, ẹ bá wa dá padà lórí pépà. Kò yé mi béèrè yẹn. Wọ́n ní wọ́n rẹ̀ bí wọ́n ti jáde ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pẹ̀lú wa. Ṣé wà kókè wọ́n àti ọ̀yẹ́ ìbéèrè? Mi ò gbọ́. Nǹkan tí IG sọ bàbá, tí IG sọ pé àwọn South West la fẹ́ àwọn Yorùbá nation ló fẹ́ da election rú. Abẹ́gbẹ́ bàbá wa bá wa ṣe press release lórí post. Àwọn àjọ ẹ̀jẹ̀ ò fẹ́ da election rú. Kí la fẹ́ da election? Election àwọn ọ̀kan wà. No, ó sọ lórí pépà. Bàbá ẹni tí wọ́n sọ ni pé IG ẹ bá mọ̀ pé àwọn ọmọ wa. Bàbá ò. A ní ìdí láti bá wọn dàrú, àwọn fúnra wọn ti ṣètò bó ṣe máa dàrú. Ọlọ́run tẹ̀ máa gbàdúrà àwọn ajẹ́ kó dàrú mọ́ wọn lórí. Àwa Yorùbá kò máa dàrú o. Àmín. Ìbéèrè wa ni ẹ̀kúnrẹ́rẹ́ sà. Ìbéèrè wọn rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Bàbá wọn bọ́lá ìjọba. Èyí tí wọ́n ń béèrè ni wípé irú tí IG sọ yìí ó sọ́jà lé ó sọ nínú ìwé pépà ni pé ṣé ẹ̀yin lè bá wa dá èsì padà pẹ̀lú press release. A ti ń gbèdò láti yí padà. Ẹ ṣe púpọ̀. Lọ ẹ máa bẹ̀ sí nínú pépà. Ẹ ṣe gan ni ó dẹ̀ pé wọ́n ti dáhùn. Bàbá ẹjọ́ nípa ọ̀rọ̀ owó yìí Yorùbá. Ìbéèrè kan ẹ má bẹ̀rù ìbéèrè kan ó náà ní ẹ lè gbà ìbéèrè kan péré ìbéèrè kan ni Adéwálé máa rántí mi Adéwálé máa rántí mi ẹ ṣí ojú yín kẹrẹ ìbéèrè kan fún èèyàn kan torí pé àfẹ́kí bàbá àfẹ́kí wọ́n pẹ́ rárá torí wọ́n tún ṣe padà bọ̀ lọ́jọ́ mi
ká lè bá wa pé Adéwálé ó yẹ ìbéèrè yìí ìbéèrè kan ṣoṣo ayé tí èèyàn tí ẹ̀dẹ̀ wò wá tó dáwọn èèyàn ti ń béèrè pé nọ́mbà wo òun náà ni àwọn náà ní béèrè sí ájì àpẹẹrà wọn fi nọ́mbà wọn síta láìpẹ́ yìí tí àwọn ènìyàn tí wọ́n lè béèrè sí lórí Adéwálé máa rántí mi béèrè yìí. Ẹ̀ka lẹ́sà o. Ẹgbẹ́ bàbá Mo kí bàbá gbogbo wa nílẹ̀ Yorùbá. mo dúpẹ́. Bàbá wa Prof Banji Akintoye. Ẹ̀mí yá gùn sà. Àmín mo dúpẹ́. Ìbéèrè mi lọ báyìí. Kí ni ètò àti solution fún ọ̀rọ̀ ìfúnpinpin ọ̀rọ̀ owó náírà tí àwọn ìjọba ìlú tí wọ́n fi agbára káká kó àpapọ̀ sójú kan sínú àgò? Kí ni ètò ìrọ̀rùn tí ó wà fún àwa ọmọ Yorùbá? Torí èmi ń bá gbogbo àwọn ará àdúgbò tèmi jà pé old náírà yẹn ẹ máa gbà á. Àwọn bàbá wa lókè ń ṣètò ìrọ̀rùn fún wa. So èmi ń bá gbogbo ará àdúgbò tèmi jà bẹ́ẹ̀. So mo fẹ́ mọ kí ni ètò ìrọ̀rùn. O ṣe ọmọ mi mo dúpẹ́. Nǹkan tí ó wà bẹ́ẹ̀. A ò mọjọ́ tí owó tuntun yẹn máa dé tó máa kárí. Ó dàbí pé ó máa pẹ́ gan-an o. Torí wọ́n ti sọ báyìí pé wọ́n ní pàtàkì lè fi ṣètò owó yẹn. Wọ́n dẹ̀ ti lọ sí ìlú òyìnbó káàkiri. Wọ́n ti lọ bá àwọn kọ́mpì méjì tó lè bá wọn print ẹ̀. Àwọn méjèèjì dẹ̀ sọ pé okay we will print it for you but àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn client wa ló ti ṣáájú ní o. So farabalẹ̀ ni you are going to be a long waiting list. So kẹ́ni àpapọ̀ gbogbo wọ̀nyẹn àpapọ̀ ẹ̀ ní pé owó mi ò ní kárí sùn. Bí ìyá ṣe ń jẹ àwọn èèyàn yìí ló máa jẹ wọ́n for a long time to come. Ìdí ẹ̀ nìyẹn tí wọ́n fi sọ pé ókè ẹ̀yin ọmọ Yorùbá owó tàtijọ́ tí ẹ bá tí kó lọ sí báǹkì ẹ má kó lọ sí báǹkì mọ́. Ẹ máa fi tajà ẹ máa fi rajà láàrin yín kẹ́nìkan kan má kàn án. A máa fi tà a máa fi rà láàrin wa. Àgbọ́yé. Pẹ̀lú owó tuntun. Tabari owó tuntun ká ná, tabari di Olúwa náà ká ná. Thirdly, mo ti sọ alẹ́ àrọ̀ ilé kejì sí wa ní Benin Republic. Àwọn ní currency tí wọ́n láíláí náà. The currency Benin Republic ti máa ń wá sílẹ̀ wa. Tí náírà àti wa náà ti máa ń wá sí Benin Republic. Ẹ jẹ́ kí a ṣètò ká máa ná owó ti Benin Republic yẹn tó ń pè ní SEPA. Ẹ jẹ́ ká máa ná ká ṣètò káwọn ọmọ wa tán níṣẹ́ owó. Àwọn tó máa ń gbé machine kéékèèké dání tó ń ṣe owó wọ̀nyẹn. Kán wá sí Benin Republic kán wá ra SEPA kán wá máa tà káàkiri ilẹ̀ wa. What's wrong with that? Ẹnìkan kan ò lè sọ pé wọ́n lo òfin kankan kò sófin kankan. So àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. The worst thing tá a lè ṣe ní ọ̀dẹ̀ mo dẹ̀ gbàdúrà mo bẹ̀ yín ẹ̀jọ̀ ẹ má ṣe. Àwọn kan bẹ̀rẹ̀ sí ṣé mo tún bẹ̀ wọ́n mo rí pé wọn ò ṣe mọ́. Ìyẹn ni pé ká lọ máa fọ́ ilé báǹkì ká lọ máa ju òkúta sí ká máa ṣàkóso sí ká máa ṣe. Báǹkì kọ́ ló ń bá wa jà ẹ má jẹ́ àṣẹ yẹn. Àtà bá ń ṣe yẹn à ń fẹ́ kí sọ́fìrì wa kó kù sí ni o. Tó gbà tó bá di lọ́la wọ́n á ṣẹ̀ wá máa tó báǹkì wọ̀nyẹn kọ́ wọ́n á ṣẹ̀ á máa rí pé àwọn kókó ti bí a lè máa lo ibẹ̀. That's the infrastructure of our financial life. Ẹ má jẹ́ ká destroy bank. Ẹ má jẹ́ ká attack bank. Ẹ má jẹ́ ká gbọ́ bank.
ẹ fi wọ́n sílẹ̀ àwọn kọ́ ló ń ṣẹ̀ wá ẹ fi wọ́n sílẹ̀ wáyọ̀ má jẹ́ ká tó báǹkì wa mọ́. ẹ ṣe bàbá ìbéèrè yìí wáyé láti ọ̀dọ̀ láti wá. ìbéèrè ẹyọ kan yẹn náà sì ni o. bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ní abẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí ó bá ń jáde ní under Yorùbá nation sí Ogun State ẹ jọ̀ọ́ bàbá wa lóko lódò ni àwa gbà fún tá dẹ̀ gbà pé gbogbo ohun tó bá ti jáde ní ẹnu bàbá àní yẹ̀ wò ká tó tẹ̀lé ẹ jọ̀ọ́ bàbá wa lóko lódò ní Ogun State ọ̀rọ̀ náírà ọ̀rọ̀ nǹkan yìí bí bàbá ṣe ṣàlàyé fún wa yìí wọ́n ti ṣàlàyé fún wa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ ṣe gan ni Ogun State so ẹ jọ̀ọ́ ẹ bá wa carry bàbá wa along more than this ẹni tá a gbà fún ní Ogun State nìyẹn o ẹ jọ̀ọ́. ẹ ṣe àdúpẹ́ wọ́n ti gbọ́ bàbá ìbéèrè yìí ó ti ọ̀dọ̀ àwọn bàbá wa ṣe ń gbọ́ mi sà ṣe ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni mo gbọ́. ẹ ṣe ìbéèrè yìí ó wá láti ọ̀dọ̀ bàbá wa kan wọ́n ní káàkà fún yín wọ́n sì ní kí ẹ sọ fún gbogbo àwọn ọmọ kóòtù ògiri pátá pé kí wọ́n pè wẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ẹgbẹ́ APC pé wọ́n ti ń pinnu láti bí Yorùbá nation yìí ṣubú látàrí àti pé wọ́n nípa pé wọ́n ti ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́ báyìí ní àwọn ọlọ́pàá láti wá fẹ́ẹ̀kù tí wọ́n yóò kùn ní àìsíjà Yorùbá nation tí wọ́n yóò sì kó nǹkan ìjà olóró sínú ẹ̀ tí wọ́n yóò sì kó àwọn èèyàn sínú ẹ̀ tí wọ́n yóò wá ṣe bí ẹni pàréèdì tí wọ́n wá pàréèdì wọn wípé àwọn mú wọn àwọn sì bá nǹkan ìjà olóró lọ́wọ́ wọn wọ́n ní kí ẹ bá wa sọ eléyìí síta fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá wọ́n nítorí pé ìpinnu yìí ti ń wà nílẹ̀ tí àwọn sì mọ̀ dáadáa pé àwọn ń jí àṣírí yìí àwọn jí sọ fún wa ní èdè ìbò òní wọn fi kọ wọ́n ní good evening wọ́n ní please wọ́n ní there was a plan for Yoruba nation by police/APC. They want to rob Yoruba nation in by painting vehicle in Yoruba nation, wearing Yoruba face to bring Yoruba nation down. They are planning against Yoruba nation, bringing weapons to vehicles. Yani pé wọ́n ní kẹ̀lẹ́ bá pé pé bàbá ti kọ́ mi dáadáa sà wọ́n ní kẹ̀ bá fi lè mẹ́ta tí ẹ bá kọ́ a lè sọ̀rọ̀ síta nípa yìí káwọn kìlọ̀ fáwọn tó ń ṣe irú wọn a lè sọ̀rọ̀ síta ká kìlọ̀ fáwọn tó ń ṣe irú wọn gbọ́ngàn ló wà bẹ́ẹ̀. ẹ ṣe gan ni adébíran. orí ilé tán máa sùn ẹ̀yìn náà ń ṣá ẹ̀yìn. ajé àṣẹ ti kẹrẹ orí ẹni tí wọ́n máa sùn adìyẹ tó sùn tó sùn sínú sáà. orí ilé yẹn náà ṣe máa sùn ẹ̀yìn. láṣẹ lédùn wọ́n wá lọ ń ṣá ẹ̀yìn síbẹ̀ báyìí. láṣẹ Ọlọ́run adébíran SO. ṣọ́ra kan ń ronú sí àákìlọ̀ fún àáfẹ̀ wọn ṣùgbọ́n tó bá yá wá mọ̀ wípé kò sọ́nà mìíràn mọ́ ní Yorùbá nation will be created ṣé wàá wá sọ pé o lè kàn báyìí. ẹnìkan bàbá ẹnìkan ti bá wa confam ẹ̀ bí wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ẹni comrade wọ́n mi ní dárúkọ wọn wọ́n ní ọ̀rẹ́ àwọn kan tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ọlọ́pàá wọ́n ló ti sọ fún àwọn náà ó ti sọ̀rọ̀ yìí fún àwọn àti àwọn tó wà ní Ògùn ṣèbí táwọn kiri àti àwọn tó bá wà ní Ondo state. speaker yìí kò loud bàbá ń try láti gbọ́ kò loud ẹ jẹ́ kó ṣe lóko síbi díẹ̀. àtọ̀dọ̀ bàbá ni fóònù bàbá ni ó ti wà ní farawé. Dr. Zabi Bakar, my mom is a little more clearly than the rest of you. I don't know why. Ẹ gbọ́ obìnrin tí mo ọkùnrin ta ó bó ṣe ní kíkà jà bá mi sọ. Ẹ jẹ́ kí n pe bó ti pé nìkan sí i Adéníran ó yá.
Adéjọba sọ mi sọ. Ẹ kálẹ́. Mo kí jáde wa káàbọ̀ sí orí ètò yìí. Mo rẹ̀ kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń tukọ̀ ètò náà lágbára Ọlọ́run nígbà tá a bá dé ilẹ̀ ìlérí wa ikú ò ní wá ẹnikẹ́ni ikú ò ní jẹ́ ẹnikẹ́ni gbà láàrin wa o. Àmì àṣẹ ìbéèrè yín. Orúkọ tèmi ni General Adéníran Adéṣínà Takuti Jésù tí mo jẹ́ coordinator ìlànà ní ìpínlẹ̀ Ògùn. Mo kí bàbá lẹ́ẹ̀kan sí tó káàbọ̀ sórí ètò. Ìbéèrè ẹyọ kan péré náà ni mo fẹ́ béèrè lọ́wọ́ bàá mi. Ìbéèrè mi lọ báyìí pé gbogbo àwọn ọba aládé ta ní ilẹ̀ Yorùbá parapọ̀ pátá tí wọ́n kọ̀ tí wọ́n ti àwa ọmọ Yorùbá lẹ́yìn láti kúrò ní oko ẹrú amúnisìn Fúlàní àti àwọn olóṣèlú. Ìgbésẹ̀ wo la lè gbé lórí wọn bóyá tipátipá kí wọ́n lè di arapọ̀ mọ́ wa bóyá pẹ̀lú ìrọ̀rùn àtàlàáfíà ká lè tètè dé ibi tá à ń lọ torí láìsí ìsọwọ́pọ̀ wọn a lè kúrò níbi tá a wà yìí. Bọ̀ tí bóyá ta bá mú wọn tipátipá bóyá wọn á padà darapọ̀ mọ́ wa láti tì wá lẹ́yìn. So ìbéèrè mi lọ bẹ́ẹ̀ sọ́dọ̀ bàbá. Pẹ̀lẹ́ ọjọ́ ẹ̀wọ̀n a lè mú wọn ní tipátipá àwọn bàbá wa ni. Mo tún fẹ́ sọ fún yín kì í ṣe nǹkan tí mo fẹ́ máa sọ loudly. We are holding meetings with our Obas now. Atmosphere today is different than what it was a month or so ago. Ìyàtọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba wọn. Nítorí náà, ẹ jẹ́ ká máa gbàdúrà Ọlọ́run jẹ́ kí ìlànà yẹn kó túbọ̀ máa lọ síwájú sí. Àmì àṣẹ. Àwọn ọba àti ìdá ṣe nǹkan tí mo fẹ́ máa sọ torí àwọn ìjọba lè wá lọ máa ń gbé wọn káàkiri. Bẹ́ẹ̀ni. Tí mo fi rọra ń sọ tí mo fi ń sọ ní wúyẹ́wúyẹ́. Our obas have seen the light. And we are now busy talking to them. There are things that they can do for us that we cannot do for ourselves. Àwọn who are in control certain secrets of our culture. So that they can wield that power more than any other group of Yoruba people can wield it. Just foundational culture of the Yoruba people. And our Obas are now agreeing to go back home and go and begin to wield that kind of power in support of the Yoruba nation. Àmì àṣẹ. Apàṣẹ. Ó yá apàṣẹ ẹ béèrè ìbéèrè yín. Ẹ béèrè ìbéèrè yín. Mú tara yín àti ọmọ ìsìn. Ẹ sà, a kú pàdé àtàtàrọ̀. Lágbára bàbá wa àgbáyá dalẹ̀ o. Ìbéèrè tèmi ò pọ̀ púpọ̀ o. À ń wòye pé ọjọ́ mẹ́wàá báyìí. Ṣé bá a ṣe máa wò náà lélẹ̀ tí ogun ẹ̀dẹ̀ máa fi lọ bẹ́ẹ̀? Ìbéèrè mi ni ìta o. Ìbéèrè wọn ni pé bàbá wọn ní kílẹ̀ láàárọ̀ yìí. Wọ́n ní kú ọjọ́ mẹ́wàá sí ìdìbò tó máa wáyé bí a ṣe máa wò. Ìgbà mi ṣàlàyé lẹ́ẹ̀kan sí. Dáàdì ṣe gbọ́ sà, wọ́n ní ó kù ọjọ́ mẹ́wàá sí ìdìbò tó máa wáyé. Ṣé bí a ṣe máa wò léléyìí tá a máa dákẹ́ sílẹ̀ tí ẹni yẹn sọ wípé ó kù ọjọ́ mẹ́wàá tí ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé nílẹ̀ Nàìjíríà. Ṣé election? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ọ̀rọ̀ election? Bẹ́ẹ̀ ni sà. Ní ṣe bá ṣe dákẹ́tà ní ṣe kankan léléyìí. Bí a ní ṣe láyé àní ṣe. Ọ̀rọ̀ election kò fún àwọn Yorùbá. Ẹ máa wò ó máa túká mọ́ wọn lórí ìdíyẹ kọ̀ọ̀kan àwa kọ́lá máa túká Ọlọ́run ti di. Ọlọ́run náà ló pè fún wọn. Ó máa túká.
Mr. Lukman Yusuf Ajia ẹ fi nọ́mbà yín tí àwọn ènìyàn tí wọ́n yóò pè sí ẹ fi sílẹ̀ báyìí àwọn Mr. Lukman ẹ ọmọ ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ilẹ̀ yìí. Pátì síwájú. Mr. Lukman ẹ ọmọ tara yín ẹ béèrè yín Lukman Yusuf Mr. Lukman Yusuf ẹ àwọn ọ̀dẹ̀ síbẹ̀ torí mo ti ní kí wọ́n ọmọ tí wọ́n ọmọ tara yín. Ẹ ọmọ tara yín sà Mr. Lukman. Ó dáa tí wọ́n bá ọmọ tó jẹ́ kí Mojísọ́lá Sànyà. Ẹ kúrò lẹ́ o, ẹ káàsán o. Ṣé tí ẹ bá ṣe díẹ̀ wá jẹ́ kí. Mo kí bàbá wa. Hello my dear, how are you? Yeah, I'm fine sir. Ẹ kú iṣẹ́ sir. Ọlọ́run á bá wa lọ́ra ẹ̀mí yín. Ìbéèrè ni kò kì í rí lè ṣe ìbéèrè bẹ́ẹ̀ bí kò ṣe mo fẹ́ sọ̀rọ̀ nípa kan nínú ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ nípa àwọn ọba wa yẹn gbólóhùn kan tí wọ́n sọ mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká mú gbólóhùn yẹn kúrò nínú ọkàn wa wọ́n sọ pé tí àwọn ọba tí wọ́n bá ti tẹ̀lé wa ó dàbí wípé a lè rí nǹkan kan ṣe irọ́ gbáà ló wà nídìí ẹ̀ mi ò rò pé Ọlọ́run ló gbé ètò Yorùbá nation kalẹ̀ Ọlọ́run gan sọ wípé tí ènìyàn tí wọ́n bá ṣe tán tí wọ́n fẹ́ yin òun òkúta lásán lásán á dìde á yin Ọlọ́run ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ àwọn ọba yìí ó dàbí pé kí ó yẹ ká fún ẹni tí ìbá yẹ ká fún níyì ṣùgbọ́n dàbí ẹni pàwọ́ ọmọ Yorùbá àti gbé èèyàn lórí ju Ọlọ́run lọ ẹ jẹ́ ká gbàgbé wọn ká gbé wọn síbì kan nítorí right now àwọn gbogbo tẹ̀lé wa ẹ̀rù ń bà wọ́n ti jẹ wọ́n ti gba nǹkan tí ò yẹ kán gbà wọn ò dẹ̀ lè sòótọ́ ẹ jẹ́ ká wọ́n fẹ́ jẹ́ kí àwa ọmọ Yorùbá ká ṣera wọn nìkan kí á tẹ̀lé ìmọ̀ràn tí bàbá wa ń sọ fún wa yẹn pé ká má bára wa jà ká kàn báyìí pé Ọlọ́run ló gbé ètò ìkàlẹ̀ ká dẹ̀ rọ̀ mọ́ Ọlọ́run ká dẹ̀ gbọ́ ọ̀rọ̀ sí ẹnu bàbá wa tí Ọlọ́run ti ṣe olórí fún wa nǹkan tèmi fẹ́ sọ nìyẹn sà ẹ ṣé sà o ẹ ṣé gbogbo ilé. Ẹ ṣé gírámà ẹ ṣé nọ́mbà studio ta lè pè sí ẹnjíníà bá wa gbé síta òun ni studio nọ́mbà alálẹ̀ yìí ni plus. Ṣé káàdì pé méjì péré sí bẹ́ẹ̀ ni àwọn méjì ló kù sà méjì péré náà ló kù. Àwọn tó bá dẹ̀ tẹ̀ ń pè wá láti sàmúlẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́yìn méjì péré náà ló kù. Oyè níyì. Ẹ jẹ́ kí n pe nọ́mbà náà kí a fi ṣe kínní. Studio number wa lálẹ́ is +44 757 94 2952. Àwọn ló wà lórí ìkànnì wa yẹn tó bá fẹ́ pè wá nọ́mbà tí ẹ lè pè sí ló wà lójú ìran wa yẹn ẹ ṣe studio number wa nìyẹn. Mr. Oyeniyi ẹ ò mú tara yín Oyeniyi. Bẹ́ẹ̀ni ẹ ò mú tí ọmú tara mi kálẹ̀ ẹkú ètò olóòtú ètò ìpàdé ìpàlẹ̀ dáwọ́sẹ̀ tí ò ní ṣe ní ìmọ̀ Ọlọ́run ní ṣe lásìkò mọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmì àti iná. Bàbá mo kí ẹ wà àgbà yín kalẹ̀ pẹ̀lú òkú Ọlọ́run. Àmín. Gbogbo tí ń jẹ́ dùnú pátápátá Ọlọ́run ṣàlékún rẹ̀ fún yín bàbá. Èyí tí ń jẹ́ dùn ọkàn tọ́jọ́ Yorùbá nation Ọlọ́run bá ń sọ ọ́ dídùnú. Ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín. Ẹ wà ní Yorùbá mi jẹ́ lórí ọmọ àti gbogbo àwọn ọmọ Yorùbá. Ìbéèrè wọ́n jọ béèrè bàbá. Ìrìn àjò tẹ̀ iṣẹ́ Ọlọ́run lè gbé dání. Èèyàn wá ní pé sí Ọlọ́run dárí kọ́mọ́dé Júdásì láàrin àwọn èèyàn tó tẹ̀lé. Bàbá mi béèyàn bá ń gbóyán bọ́ọ̀lù yóò ní ọ̀rẹ́ yóò ní ọ̀tá béèyàn bá ti sọ̀kò sáàrin ìjà yóò lọ́rẹ̀ẹ́ tiẹ̀.
ẹ má bínú oyè ní ìnájú lórúkọ mi láti interfaith prayer warrior tí màmá wa jẹ́ Fáṣákí àjọ ṣàdúrà fún yín lójoojúmọ́ ni bàbá Yorùbá nation tẹ́ gbé dání Ọlọ́run ní dójú tì yín lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bàbá àgbàlagbà ni yín tí rí tí Ọlọ́run fẹ́ kẹ́ ẹ rí ojú yóò sì rí pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ mi rè kọ̀pọ̀ púpọ̀ ẹ dákun unity tẹ́ dárúkọ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ láàrin wa ẹ dákun bàbá mo fọlọ́n bẹ̀ yín ẹ ti sọ tó dùn mọ́ mi nínú wọ́n sọ̀rọ̀ sí yín wọ́n sọ̀rọ̀ sí Jésù pọ̀ sí ànábìyàn náà tí wọ́n sọ̀rọ̀ sí ẹni Ọlọ́run ni yín Ọlọ́run bá mi bá mi gbèjà yín pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwa tẹ́ wá kó lẹ́yìn tẹ́ ní fojú sunkún ẹnì kọ̀ọ̀kan wa bàbá pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ bàbá ṣe rí ìbò tí wọ́n fẹ́ẹ́ di ìkìlọ̀ fún àwọn ọmọ wa kán jọ kẹ́nìkan kan mọ̀ sí rálì lásìkò yìí torí pé ní ètò tí wọ́n gbé dání wọ́n ti fẹ́ kúrò mọ́ àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ ká fi rálì lẹ̀ àtẹnimẹ́ni kò tó àtànàmánà àti ìgbésẹ̀ tán fẹ́ gbé ọ̀rẹ́ yìí igi gangan mọ́ gbomi lójú òkèèrè láti yẹ àti pé tán fẹ́ ṣe ní ẹni ká mọ̀ sí rálì lásìkò ká fún wọn lè kan ṣe tán fẹ́ ṣe kan kọjá lọ náà pẹ̀lú ògbó Ọlọ́run bá mi tì wọ́n lójú àparò kan bẹ tí wọ́n pè ní bàràǹbìrí àparò ìmọ̀ pọ́n lásán ni gbogbo ẹ̀dá tí bá ti ṣe àbòsí yóò pọ́n lásán kú ni gbogbo ẹ̀dá tí bá ń bá àyàn jẹ́ ìyàwó eléle ni yóò padà kẹsàn-án rẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ẹgbẹ́ ètò bàbá ọ̀rọ̀ tó fẹ́ sọ náà nù ká mọ̀ ṣe rálì lásìkò ká dáwọ́ rálì dúró ná Ọlọ́run kún alọ́ bàbá ẹ ṣe mo dúpẹ́ bàbá ẹ̀mí ogun ọ̀rọ̀ lójúbà náà lọ. ẹ ṣe lọ. ẹ ṣe gan ni ó dàbẹ̀ ní pé ní sọ̀rọ̀ bá nígbà pé ní tọ́kì wọn ti rè tètè. Bàbá wọ́n ti jáde ṣe rí bàbá mọ́borí owó ó dà pé ọ̀dọ̀ wọn náà ti ṣe ṣe ti ẹ̀ ń gbọ́ bàbá mọ́borí owó ṣe ẹ̀ ń gbọ́ mi nínú. mo ń gbọ́ ìmọ̀. ok bàbá ti jáde bí wọ́n bá wọlé padà láti gba question bíi mélòó pọ̀ if not wọ́n sọ wá fẹ́ pè wá wọlé wọ́n lè máa pè wá wọlé sórí nọ́mbà yẹn àmọ́ dá wọn lóhùn bàbá wa tí wọ́n ṣẹ̀ sọ̀rọ̀ tán yẹn tó ṣẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tó sọ̀rọ̀ sílẹ̀ yìí ẹ ní sọ̀rọ̀ tán ní agbára ti Ọlọ́run ikọ́ tẹ́ sọ yẹn òótọ́ ọ̀rọ̀ ni òun náà lè ṣe rí i pé àwa gan ò dá rálì sílẹ̀ nítorí pé ẹni tí wọ́n fẹ́ pa ni tó wá lọ tó fẹ́ pupara tó wá súnmọ́ ọgbẹ́ náà ṣé kò ti sùn tán nǹkan tọ́wọ́n náà fẹ́ dá sílẹ̀ lọ dá sílẹ̀ yẹn kò sí rálì tí a fẹ́ ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí rálì tá a fẹ́ ṣe ṣùgbọ́n fúnra ara wọn lọ́wọ́ máa fúnra wọn lóògùn jẹ nígbà tí wọ́n ń pè bí báyìí ní nǹkan bíi a month ago tẹ́nìkan kò wọlé tó sọ wípé a sọ wípé kò ní sí election wípé ṣé àti pé ṣé election báwo ló wá ṣe máa rí nísìnyí báwo la ṣe fẹ́ ṣe àdèdá wọn lóhùn lórí ìkànnì náà ní àdèdá wọn lóhùn a sọ wípé kò ní sí election bẹ́ẹ̀ ni kì í ṣe àwa la fẹ́ dá election dúró ṣé àwọn tí agbára wà lọ́wọ́ ìjọ rẹ́dì láti gbé agbára náà sílẹ̀ bí? It's a big question. They are not ready. Wọn ò fẹ́ gbé agbára sílẹ̀ because they said they are born to rule. Wọ́n wà born to serve. ẹ ṣe wọ́n mi wá jàre ẹ jẹ́ kí n má sáré gba ọ̀rọ̀ yẹn ní ọwọ́ yín àwọn kan à ń sọ̀rọ̀ ni ló bá ní kí ni bàbá yín kí ló ṣe àwọn iṣẹ́ táwọn ti ṣe ìrìn dárúkọ wọn pé ṣe bí àwa ń sọ̀rọ̀ pé àwọn ṣe kíní kan ẹlẹ́ṣẹ̀ fẹ́ wáyé ní ìbá ní ẹlẹ́ṣẹ̀ ò ní wáyé lọ́sùn kò ní wáyé ní Èkìtì mo wá sọ fún un mo ní ìsìnwó ìwòrìwò ohun tá a bá nílò ògùn mo ní ìwọ mú tí wá kí mú tèmi fún ọ mo ní àkọ́ni wípé bàbá gbé ìgbésẹ̀ wọ́n gba lọ́ọ̀yà sì lọ dìfẹ́ nípẹ́ ẹlẹ́ṣẹ̀ ò ní wáyé lẹ́kìtì mo ní ogbó àbó ògbọ́ olórin onígbọ̀n ó ní ẹlẹ́ṣẹ̀ padà mo ní bẹ́ẹ̀ ni mo nítorí pé ìjọba dá lọ kò gbè wá ó yàtọ̀ pé oníṣòwò ẹjọ́ gbè wá a gbọ́dọ̀ gbà ti ilé ẹjọ́ àbátẹ́lẹ̀ ẹjọ́ mo ní la gbọ́dọ̀ mo ní kódà àwọn tí wọ́n jẹ́ gómìnà gan sílé ẹjọ́ bá dá wọn ní ẹ̀bi wọ́n á fara mọ́ ẹ̀bi ọ̀hún àbádájẹ́ ilé ẹjọ́ làwọn gbà mo ní ìdí nìyẹn tó jẹ́ pé orí ẹlẹ́ṣàn ní Èkìtì ó dẹ̀ tó rí lọ́sùn torí pé wọ́n gbé àpẹẹrẹ pé wọ́n gbé ìgbésẹ̀ èsì ìgbésẹ̀ náà jáde mo ní wọ́n wá mú èsì ìgbésẹ̀ tí ẹ̀yin ti ṣe wà mú wá ló bá ń wò orí ẹran
káyìn bàbá ká kí wọn pé wọ́n kàn ti ẹ̀gbìyànjú wọ́n gbé àwọn ìgbésẹ̀ ẹ má dìgbà pé ìjọba tá ń bá fà yìí ìjọba Nàìjíríà ni o wọ́n ní agbára wọ́n sì lè ṣe kó bá kò sí nígbà yìí ṣùgbọ́n àwọn èèyàn tó sì náwó ẹ lè béèrè yín a lè bá yín dáhùn comrade. bàbá ọmọ borí owó wọ́n ní agbára ṣùgbọ́n wọn ò lágbára jọ Ọlọ́run ọba lọ. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ọba ló léde ló ní wà ló ní gbogbo ẹ̀ òun ló ní wọ́n òun ló dá wọn òun ló mọ̀ wọ́n òun ló mọ̀ wọ́n òun ló mọ̀ wá. sọ wípé wọ́n ní agbára yẹn wọ́n ní àwọn ò ní agbára tó Ọlọ́run ọba wọ́n kàn tanra wọn ni nǹkan tọ́lọ́run máa ṣe ó máa ṣe. bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe lágbára wọn. wọ́n á ṣàánú wa ẹ káàbọ̀ sà bàbá tún ti bá wa padà ẹ ṣeun bàbá àlùbáríkà bàbá tó máa jèrè gbogbo wa tó máa jèrè wa kalẹ̀ tí kò kò. ẹ wo kékeré kan. sá. nígbà kan wà after the Second World War in the years after the Second World War the Cold War wà náà kò sí ìjọba tẹ̀rù ẹ̀ ń bá yàn tó fẹ́ẹ́ yàn láyé yìí. Kò sí o. The Soviet power was the most feared power on earth. Mo lọ sí Soviet Union ní 1982 when I was a senator. Wọ́n kó wa round. Actually, I spent a lot of time in a country cannot produce Uzbekistan in the ancient cities of Tashkent and Samarkand. I was there for days. Ẹgbà tá a kúrò ń bẹ̀ nǹkan tí a ń whisper sí àwọn ẹgbẹ́ mi lálẹ́ ni pé ìlú yìí ò ní pẹ́ túkà. Because mo rí kíní kan níjọ́ yẹn nínú ọjà Tashkent àwọn ọmọ Uzbekistan wọ́n yàtọ̀ sí Russians wọ́n yàtọ̀ sí Belarusians wọ́n yàtọ̀ sí oríṣiríṣi. There were many republics in the Soviet Union. Almost every one of them located Russia passionately. Ọmọ Russia tó ń tẹ̀lé wa tó jẹ́ bí báàlì wa a fẹ́ ra souvenir nínú ọjà ní Tashkent àwa mówó jáde lápò wa ara ọ̀nàdà fẹ́ ra òun náà fẹ́ ra ọmọ Russia yẹn fẹ́ ra àwọn trader yẹn ò tà fún mi ò tí ì rí bí tí trader yẹn ti kọ owó rí mo rí wọn kọ owó níjọ́ yẹn. Ọmọ wa àwa ń sọ fúnra wa àgùdọ̀ sọ sókè wípé Soviet Union wọn yìí ò ní pẹ́ break up. That was 1982. 1990 ní Soviet Union break up. Ẹgbà tó dẹ̀ máa break up kò sí ẹnìkan kan jagun. Ẹnìkan kan ò jagun, ẹnìkan kan ò yìnbọn sí anybody. About 15 different countries who arise out of the Soviet Union. Ẹ má jẹ́ ká rọ ọ̀rọ̀ ká gbé ọ̀rọ̀ Ọlọ́run ká wò ní kékeré. There is nothing they cannot do. Nigeria is going to break up by the grace of God. The Almighty God will break Nigeria up because it will become a land of evil. Yeah, Nigeria has become a land of evil, a land of suffering, a land of immorality, a land of sinful behavior, sinful conduct. Ọlọ́run ò lè jẹ́ kí irú ẹ̀ continue láàrin wa among the countries of the world. Nigeria is going to break up and it is going to break up soon by the grace of God. So, kátà di mọ́tò gbígbó nǹkan tí àwọn dì mú. Àwọn dè ìbọn mú, wọ́n dè agbára Nigeria military mú DSS nǹkan àwa di agbára Olódùmarè.
And people will see very soon, we are fighting a peaceful and non-abiding struggle. And we will win. Ẹ ṣeun gan sà. A máa gba question kan láti ilé, èèyàn kan péré láti ilé. Méjì ni bàbá ní ká gbà lẹ́nu. Kí lẹ wí? Bàbá ní méjì. Bàbá ní méjì kò burú. Brother mi, brother Lukman Yusuf. Sá. Ẹ ti sọ pé question méjì ló kù ẹ̀dẹ̀ ti bèrè méjì náà bẹ́ẹ̀. Ọ̀wọ́n question kan lọ́bẹ̀ lọ́wọ́ yín yẹn sá, observation ni àti kí ni wọ́n fún wa lọ́rọ̀ yọ̀jú. Bẹ́ẹ̀ ni sá. One more question, just one. One question, sir. Okay, Mr. Lukman Yusuf Oladele. Ẹ bá gbóhùn sókè. Ọ̀rọ̀ ní àti ojú àgbè wa kò ní gbé ọ̀dàlẹ̀. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé nínú ìjà agbára ilẹ̀ Yorùbá tí à ń jà yìí, ipò wo ni àwa àkàndá, ipò wo lẹ tò àwa àkàndá sí? Ìbéèrè tí mo fẹ́ béèrè sókè náà nìyẹn. Àwa àkàndá èèyàn. Ipò wo ni àwa yóò gbọ́ yẹn? Àwa àkàndá èèyàn. Bẹ́ẹ̀ni sá. Sórí àkàndá oríṣiríṣi. Àkàndá oríṣiríṣi. Àwọn mìíràn wà láàrin wa tí wọ́n sọ̀rọ̀ gbogbo fún pariwo káàkiri tó jẹ́ pé ẹ̀rẹ̀ tí wọ́n máa sọ Yorùbá ní Ṣáínì. Tó jẹ́ pé inú yàrá wọn náà ti gbọ́ lọ́n sọ̀rọ̀ rẹ́gbó lálẹ́ nípa ọ̀rọ̀ àkàndá èèyàn làwọn. Bẹ́ẹ̀ wọn báyọ̀ pariwo rẹ̀ lọ pariwo níwájú ilé wọn máa ń dá ẹ lóhùn máa lè sọ pé wọ́n lè rálẹ̀ kan bá yàn lọ. Ṣùgbọ́n wọn yé pé Ọlọ́run wọn nídìí ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn àkàndá nìyẹn. Àwọn àkàndá kan wà náà tó jẹ́ pé wọ́n ẹ̀yà the traditional type tó jẹ́ pé ojoojúmọ́ náà wà ní kí lọ́rọ̀ ṣe máa dà kí la níbi láti ṣe àbá ṣe tí ó máa dà láti máa mú owó lápò ara wọn. Mo mọ tó méjì mẹ́ta bẹ́ẹ̀ tó jẹ́ pé tó fẹ́ mú ara ẹ̀ sọ fún wa pé Ọlọ́run ló ní kó máa dìbò ní Yorùbá nation. Ẹ jọ̀ọ́ bàbá ẹ má fowó ránṣẹ́ sí mi. Bàbá ẹ má fowó ránṣẹ́ sí mi o. Tẹ́ ẹ bá fi ránṣẹ́ sí ẹ má rò pé kẹ́ má bàá dàbí pé ẹni mo rú òkùnkù ní o. Màá dáwọ́ mi padà ní ìwà. Wọ́n ní kí n má gba owó. Tó mo fẹ́ ẹ̀yin ní bàbá wa ẹ bá mi ṣe Ọlọ́run bí àwọn aláyé ṣe ní kí n ṣe yìí kí n má gbowó lọ́wọ́ ẹni tó ẹ má ṣe ń gbowó sí mi. Daddy, question. Ẹ sọ̀rọ̀ question ẹ mọ̀ dáadáa sà. Ọ̀rọ̀ àkàndá là ń sọ ọ̀rọ̀ àkàndá àwọn àkàndá èèyàn wọ̀nyí. Wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ wípé ókè tó bá wá dá ifá tó mọ̀ ọ́ dà yìí tó bá sọ pé kó lọ ṣe ètùtù kan kí ló máa ṣe Olúwa wá owó ara wọn àfi jẹ owó nígbà lọ́wọ́ ẹnìbọdì wá fún lọ́wọ́ wọn nígbà èèyàn ilé tó fúnra bá ṣe nílé ìgbọ́n tó bá lẹ́nu tó bá wá bèrè lọ́wọ́ pé báwọn wá ní ifá lọ́wọ́ ifá kí ni máa ṣe tó bá wá ní ẹgbẹ́ ṣe báyẹn lọ wá epo ẹja kẹwàá ewúrẹ́ kẹwàá àgùntàn sàn wọ́n á sọ fún wọn á lọ ṣe tó bá ní kóun bá wọn ṣe òun á bá ṣe ṣùgbọ́n kì í ṣe owó òun ló máa ṣùgbọ́n ilé ìtò òun jókòó sílé òun tó òun dá ifá lójoojúmọ́ nǹkan tó bá gbà lòun á wá lòun máa ṣe o àkàndá èèyàn làwọn wọ̀nyẹn wọ́n mọ mùsùlùmí tó jẹ́ pé
bó ṣe máa ń múra sí ìdí ọ̀rọ̀ yìí ọjà ojú ẹ̀ pátápátá ni. Àwọn àkàndá èèyàn nìyẹn. Àwọn àkàndá yẹn. Lára àwọn ọba tá à ń sọ wọ́n rí àkàndá lára wọn. Bẹ́ẹ̀ ni o. So àwọn akọ́lá máa yan àkàndá èèyàn. Ọlọ́run fúnra ara ẹ̀ ló yan àwọn àkàndá èèyàn. Èyí dẹ̀ ṣe àwa la máa gbéṣẹ́ fún wọn, àwọn fúnra wọn ló máa Ọlọ́run ló máa gbé iṣẹ́ fún wọn, táwọn fúnra wọn máa jẹ́ iṣẹ́ tó Ọlọ́run gbé fún wọn. That's all. Bàbá, ìbéèrè kan tí yóò pè náà nílé yìí bí wọ́n ṣe béèrè ní. Àwọn kan wà tí a mọ̀ sí àkàndá èèyàn. Bí àwọn tó jẹ́ wípé bóyá wọ́n fi nǹkan ṣe ẹsẹ̀, wọ́n fi nǹkan support wọn láti rìn. Àwọn tó yẹ kó wà disability. Tí àwọn náà sì nífẹ̀ẹ́ nínú struggle yìí. Tẹ́ bá rántí láti kan tá a ṣe ní Ògbómọ̀ṣọ́. Àwọn disability yìí wọ́n tẹ̀lé wa. Àjọṣe prógrámù yìí nílùú Ògbómọ̀ṣọ́ ni bí àwọn tí ojú ń dùn, àwọn tí apá ń dùn, tàbí àwọn tí ẹsẹ̀ ń dùn, àwọn odi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá. Wọ́n wá ń béèrè lọ́wọ́ wa wípé irú àwọn wọ̀nyí kí ni ètò tá a nílẹ̀ fún wọn fún Yorùbá nation yìí, kí ni tí àwọn náà yóò jẹ́ ìrètí tiwọn lórí Yorùbá nation tá à ń jà fún ìpè tí a ní fáwọn. It's a wonderful question. Tó bá jẹ́ yẹn ló fẹ́. Ara nǹkan tí à ń ṣètò lọ́wọ́ pé a ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbàgbà bá ní orílẹ̀-èdè tiwa. Láéláé làwa Yorùbá ti máa ń tọ́jú àwọn àgbàlagbà láàrin wa, àwọn tí ò bá lágbára láàrin wa, àwọn tó ní ìṣòro lára wọn. Láéláé làwa Yorùbá ti ń tọ́jú wọn. Bàbá kan wọ́n pè ní Olúbáyà ará Germany ni, ó ṣe pòfẹ́sọ̀ nígbà táwọn àwọn ìwà lọ́mọdé, ó ṣe pòfẹ́sọ̀ ní Ìbàdàn. Ó tún lọ ṣe ní Ìfẹ́ náà. Ó wà ní Yorùbá land for more than 50 years, from about 1954. All those years, he wrote in a chapter that he contributed to a book in 2014. I contributed a chapter to that book too. Only in all those years, I never saw a Yoruba beggar in the streets. And I never saw a Yoruba person who I never saw a Yoruba person, a sick person, tí àwọn èèyàn rẹ̀ abandoned ló wà ní títì. Pípẹ́ ara ẹ̀ ò dá orí ẹ̀ ò pé ìgbìmọ̀ kan láàlá Yoruba people don't treat them. And our new country will make provisions so that our streets will be totally clean of our beggars and the insane and the infirm. Àwọn òní ní bẹ́gà. Àwọn lè wá ṣòfin gbà yẹn pé ẹni mìíràn tẹ jẹ́ bẹ́gà ṣé afúnilówó kẹfì padà lọlé torí a ò fẹ́ bẹ́gà ní títì tiwa. Yes, àwọn àkàndá èèyàn nìyẹn. Àwọn tí àwọn bàbá wa ń pè ní ẹni òrìṣà. Ẹni tí Ọlọ́run sọ pé kí àwa yòókù tá a farm, tá a rí jẹ, tá a rí ṣe, tá a lè ṣe. Ọlọ́run kọ̀máàlì wa pé àwa ni ká máa tọ́jú wọn. Ìdí ẹ̀yẹ tán fi ń pè wọ́n lẹ́ni òrìṣà. Àwọn Yorùbá nǹkan tá à ń pè wọ́n ní mentally challenged. Ẹ ṣeun gan sá, ẹ ṣé dáàdì. So on and so forth. Àwọn ẹni òrìṣà nìyẹn, and it is the duty of the poor, the strong, to take care of them, and to take good care of them.
Ilé pé mo kàn sí wọn kó ṣe wọ́n ṣàlàṣàlà. No. Àwa máa ń tọ́jú àwọn èèyàn tiwa ní dáadáa ni. Wọ́n ní àgbà tán là ń gba ọ̀lẹ tá a bá ra aṣọ fún àkókò ọdún àbápálá dáadáa. Yeah, that's it. So our poor people, our mentally challenged, our physically infirm will not suffer in our own country. It's not going to happen. That's one of the things in which we are going to be different from what Nigeria is now. Nigeria is creating beggars. Then, are you hearing me? Then, sir. Nigeria is actively, conscientiously creating beggars. And I don't want it massive for a country that is like that. What are you getting it? I'm sure I didn't do a question. Ẹ ṣeun gan sir, Daddy. Ọlọ́run á bá wa ṣàgbáyé dalẹ̀ ní agbára tí Ọlọ́run ẹ pẹ́ fún wa ní agbára tí Ọlọ́run ẹ ṣe. Ẹ sà, ẹyọ pípẹ́ láti tàn. Nǹkan wá láti tà. Ṣé ká dá nǹkan ọ̀tún wá láti tà ẹyọ kan láti tà sà? Daddy, èèyàn kan pè láti tà wá ká wa tí ká yín sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan èèyàn kan pè láti tà. Níbo lẹ ti ń pè wá àti pé kí lorúkọ yín sà? Àti Ìbàdàn ni mo ti ń pè o. Ok. Ẹ bá gbóhùn sókè sà. Láti Ìbàdàn, gbogbo ìmọ̀já, mo sì fẹ́ fi ìbéèrè ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ wàhálà tá à ń ní nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ láti lè rí owó gbà. Ṣé kò ṣeé ṣe bí àwọn adarí Yorùbá nation wọ́n fún wa ní ìmọ̀ tó wá sí lọ́kàn wípé lànà nira wa lára wọ́n fẹ́ mú wàhálà tó wà ní gbogbo nígbà tó bá wọn nígbà tó wà lẹ́bàá ọ̀dẹ́ta ọ̀jù. Wọ́n mú owó wa ní ilé sọ̀rọ̀ gbogbo àwọn commercial bank. So ẹjọ́ ní tí mo fẹ́ pè ní ìbéèrè àti ìmọ̀ yìí. Ẹ ṣeun gan sà láti ta tí wọ́n béèrè yẹn. Dádì, nǹkan tí wọ́n bi wá léèrè ẹ ti sọ kọjá sà. Ṣé ń gbọ́ wa dádì? Ṣé ẹ gbọ́ question tí wọ́n gbọ́ ọ̀rọ̀ bank? Bẹ́ẹ̀ ni màá sọ nǹkan tí wọ́n sọ fún yín nísìnyí sà. Màá sọ nǹkan tí wọ́n sọ fún yín. Nǹkan tí wọ́n sọ ni wípé n'Íbàdàn wípé wọ́n ti ti gbogbo ọ̀nà ti ti báńkì wọ́n ti ṣe gbogbo ẹ̀. Wọn ò rò ó gbà pé advice tí wọ́n fẹ́ mú wá pé ká sọ fún gbogbo ọmọ Yorùbá ni wípé owó wa tó jẹ́ old note tó wà lọ́wọ́ wa ká má kó lọ sí báńkì mọ́ ká máa ná ká dẹ̀ máa gbà á. Kí á ignore nǹkan tí wọ́n sọ nípa owó tuntun. Mo wá ní ẹ̀yin náà ti sọ bẹ́ẹ̀ síwájú. Wípé ká ignore owó pé tó bá yá Central Bank ọ̀wọ́n ló máa wá bá wa padà wípé ó yá ọ̀wọ́n ti ready ọ̀wọ́n ti lówó tuntun. Ká máa ná owó yẹn lọ ká má bára wa jà. Tó bá wà lọ́wọ́ wa ká máa ná lọ ká dẹ̀ má kówó lọ sí báńkì. Nǹkan tí alàgbà yẹn sọ nìyẹn. Wípé pé advice lọ́wọ́ mú wá kì í ṣe ìbéèrè. Mo wá ní a ti sọ darí. Ó ṣe gan-an ni. Very good. Àti wípé kí wọ́n lọ wo orí news Kano State wọ́n ti pa wọ́n láṣẹ pé kí wọ́n máa ná old note kí wọ́n máa ná lọ wọ́n dẹ̀ ti ná lọ. Ṣẹ́rí kínní yìí nǹkan wa ti Yorùbá ọmọ wa ló máa ń wá bàbá ọmọ tiwa àwa la ń tẹ̀lé òfin àwa la ń mọ̀nà òfin jù. Ẹ jẹ́ káwọn èèyàn ẹ máa ná owó ìlọ ní Kano State lọ́wọ́lọ́wọ́ báyìí old note yìí ni wọ́n ná wọ́n dẹ̀ ń gbà lọ Haúsá yẹn dẹ̀ ń gbà lọ́wọ́ ara wọn. Àmọ́ nílẹ̀ Yorùbá Buhari ti ní àmọ́ gbà mọ́ àwọn èèyàn dẹ̀ ní gbà á. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa sọ fún wọn pé kí wọ́n máa ná nso ìjọba gan ò tí ì kanṣu ẹ̀ kúrò nílẹ̀. Ìjọba gan sì wọ́n sọ pé àwọn ti kanṣu so ẹ dákun ẹ máa ná owó ìlọ Ọlọ́run jẹ́ kí a kú sébi o ẹ máa ná owó ìlọ káwọn èèyàn dẹ̀ máa gbà á. Tiwa ni pé ẹ má kó lọ báǹkì mọ́ láàárín àwùjọ ara yín náà
ẹ máa ná kẹ́ẹ̀dẹ̀ máa gbà á kò sẹ́ni tí ò ní gbà lọ́wọ́ yín kò wá dúdébù rárá. ẹ ṣe púpọ̀. Níbí yìí nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe yẹn òun náà ní tẹ́lá wọ́n ti kó ogún ńlẹ̀ ni. wọ́n ní káwọn èèyàn wá sí báńkì so owó yẹn wà available mọ́ ṣùgbọ́n wọ́n tó bá ṣì ní lọ́wọ́ kọ́ máa ná lọ because báńkì yóò ṣì kò síbi tí wọ́n ti lè rí ọ̀wọ́n tó bá ṣì ní lọ́wọ́ kọ́ máa ná owó yẹn lọ nǹkan tó kọ́kọ́ ṣe nìyẹn wọ́n ní kó wá sí báńkì wọ́n gba ogún owó lọ́wọ́ àwọn èèyàn àfi kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa nílùú yẹn wọ́n gbọ́ èèyàn wá sí owó. Yes, bá wa fi mẹ́tò yìí wá sí òpin ẹ bá wa kí bàbá ẹ bá wa mẹ́tò wá sí. ẹ ṣe ń gan dáàdì àdúpẹ́ ìyàgbé àwọn èèyàn wa. bẹ́ẹ̀ ni sà á dúpẹ́ lọ́wọ́ yìí gan-an Ọlọ́run á bá wa wà. bẹ́ẹ̀ ni dáàdì fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí dáàdì bá sọ̀rọ̀ tán Dr. Zabi tẹ̀lé àwọn abẹ́kẹ́ gbóhùn ẹ bá wa kí bàbá. dáàdì à ń gbọ́ yín sà. ó dàbí pé àwọn bàbá ṣì bẹ. mo kí gbogbo yín o ìyà ń jẹ àwọn èèyàn wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ àìdí àkànwá bá mi ní ọ̀sán yìí pé gbogbo àwa Yorùbá tá a wà ní diaspora là ń mówó ránṣẹ́ sí àwọn èèyàn wa nílẹ̀ ìbàjẹ́ òbí ìbàjẹ́ ẹ̀gbọ́n ìbàjẹ́ ọ̀rẹ́ and it amounts to billions of dollars every year. Is that something we can do? Is that something we can do? Can we create some sort of solution whereby the place from which we can take was meant. Is it possible? We Yoruba will very big thing. That's my last comment of the day. I could share. God bless you all. Àmísà Dr. gbogbo àwọn tó wà ní ilé náà wọ́n dúpẹ́ wọ́n kì í gidi gan wọ́n ṣe àdúrà olówó iyebíye fún yín gbogbo àdúrà tí wọ́n ṣe fún yín àmọ́ yín lágbára Ọlọ́run sà ẹ ṣeun gan sà Dr. Zabi ẹ̀gbọ́n òfin kìí. ẹ ṣé gan ni bàbá ẹ pẹ́ fún wa àgbáyá dalẹ̀ ẹ kó wa jẹ̀pẹ́ ìgbà tí a bá máa gbé fúlàgì náà sókè kò ní jẹ́ lẹ́yìn yín ẹ̀dẹ̀ ní fi kankan nínú wa ṣe àwátì ẹ jẹ́ ká fi sílẹ̀ kẹ́ lọ sùn ẹ ṣe wípé àgbè yín ń jẹ́ wa a máa rí yín bá nínú ọlá ńlá sà God bless you sà ẹ ṣé gan ni sà. àti gbogbo ilé pátápátá o gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ẹ̀yin tí ẹ báyìí ti follow wa lórí Facebook ẹ follow page wa lórí Facebook ẹ bá wa subscribe lórí YouTube náà kẹ̀dẹ̀ bá wa share sí orí àwọn ìkànnì tí ẹ bá mọ̀ torí wípé mẹ́sẹ̀gì táwọn bàbá wa pass àwọn olówó iyebíye àti gbogbo àwọn tán pè wọlé tán fún wa ní opinion tí oníkálukú nǹkan tó ṣe pàtàkì tó wúlò ni. Ọlọ́run á dẹ̀ mú wa délẹ̀ lérí ní agbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà mo kí gbogbo wa àti gbogbo àwọn ẹlẹgbẹ́ mi náà mo kí gbogbo wa wípé a kó ìfẹ́ ọmọ ènìyàn ṣe Ọlọ́run á gbàdúrà wa God bless you one love gbogbo ilé ẹ ṣé gan ni ó dàárọ̀. ẹ ṣé Dr. Zabi ẹ ṣé gan gbogbo ẹ̀yin àlejò wa àti gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ wa ní èní ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi náà tí ẹ wà nínú ilé pátápátá gbogbo yín àkúṣẹ́ àtàárọ̀ àkúfọmọ ènìyàn ṣe Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tì wá o ẹ bá wa play orin ìbílẹ̀ káfíkásẹ̀ ètò wa ìbílẹ̀ ẹ ṣé a máa rí yín bá o. Masih
Lamid, kí ló ń ṣẹlẹ̀? Lamid. Lamid o. Mo ń gbọ́ yín o. Àmì ìrójú mi bẹ̀rẹ̀, kí ló ń ṣẹlẹ̀? Mi ò tí ì ṣetán ni ẹ má bínú. Àwọn òmùrọ̀ mo ń ṣe lọ́wọ́ mo jẹ́ sí òfìsè mi sí. Mo ń ṣe lọ́wọ́ kan sáré play ẹni ó ní time kan tó yẹ kí n ti play tí Mr. Ọmọbìnrin sọ pé kí n play ló ń sọ pé kò sábà mo sáré edit ẹ̀ mo ò tí ì ní àwọn kankan lọ́wọ́ so ó máa complete ẹ má worry mo ṣe ń ṣe lọ. Olúṣọlá gan wọn máa tó sọ̀rọ̀ bàbá pẹ̀lú ló ṣì ń sọ̀rọ̀ yẹn Olúṣọlá mo pọ àwọn sì máa. ok ẹ jẹ́ kí n yọ ẹ jẹ́ activate ẹkẹ a lè unmute nísìnyí. Yọkíní ọ̀hún ẹ̀. Ẹ̀yin ò rí kọ́sítọ́mà yín tó wọlé. Ṣọwọ́ kọ́sítọ́mà. Orí tó gbé bẹ̀gbẹ́ dání. Bóyá èèyàn kan ti lọ bá wa share sí Twitter ni. Èèyàn wọ́n lọ share fúnra wọn ni. Àwọn àlejò sì wà nílé àbí. Àwọn àlejò sì wà nílé. Àwọn ara wa ni àwọn ara wa ló wà nínú ilé. Àwọn ara wa ló wà nílé. Àwọn àlejò ẹgbà in fact mo ṣe screenshot wọn mo ti mark ojú wọn. Ọmọ kéékèèké dẹ̀ ni gbogbo wọn ọmọ kéékèèké wọn ti lè ju 16 years lọ. Wọ́n ti bàjẹ́. Ọmọ kéékèèké ṣọ́ọ̀ṣì ju wọn ni wọ́n kàn lọ gbé fọ́tò ọmọ ọlọ́mọ síbẹ̀. Wọ́n ṣojú àwọn kan snap picture wọ́n ṣojú tọ́tún snap picture wọn. Bẹ́ẹ̀ni. Mi ò mẹ́ tó fi mí ṣe host bí ó ṣe rí pé mo jẹ́ host bí àmọ̀kàn sáyé lọ síbẹ̀ ni. Gbogbo gbàtẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń wá tẹ́ o ní mo ṣe fún mi. Kò lọ sórí live wa so bí mo ṣe máa ń ṣe kò kí ikú gbogbo ń ṣe gbogbo everybody ló ń lọ sí live. So YouTube ò bá máa ṣọ́ọ̀tì wọn bá ṣọ́ọ̀tì wọn. That's good. Ó há mo tún tẹ̀ mo ní thank God fún mi ní òṣù thank God mo ń tẹ̀ delete mo fẹ́ wá sẹ́dẹ̀ tẹ̀ who is this o. Àwọn ákà ni gbogbo wọn. Bẹ́ẹ̀ni wọ́n rí lì wá wọ́n wá ṣe iṣẹ́ wọn. Ó ní kan tí tó jẹ́ pé tẹ bá ti fẹ́ click lórí orúkọ ẹ̀ bá wọ́n máa sá káàkiri kò dúró sójú kan ó ń sá from one place to another wọ́n wá wò pé báwo ló ṣe ṣe ó wà ṣọ́ọ̀kù. Àwọn ákà ni wọ́n á try láti delete wọn irọ́ ni wọ́n ń sá káàkiri ní gbogbo. Comrade Gabriel ẹ má bínú Gabriel ẹ má bínú pé a lè pè yín mọ̀ pé bàbá wọ́n ti fẹ́ lọ sùn àwọn méjì tí wọ́n náwó sókè tá a pè yín má bínú torí tọ́lọ́run. Àwọn àlejò bẹ́ẹ̀ ni àwọn àlejò sì wà ń bíbà ẹ má bínú ẹ̀yin àlejò ẹ má bínú afẹ́ṣẹ́ bíi tí kò. Ẹ má bínú kò ní ìdí ẹ jẹ́ ká ṣódà rẹ jẹ́ ká lọ pàdé lórí WhatsApp ẹ ṣe gan ni. Ẹ ṣe ọmọ ẹ̀yà àlejò wa ọdún abájọba pẹ̀lú gbogbo yín o ẹ̀yin tí ẹ farabalẹ̀ ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ wa tẹ bára wọlé tẹ farabalẹ̀ tẹ ẹ dà wá láàmú Ọlọ́run ò ní dà yín láàmú ilé àti ọ̀nà yóò ní dàrú ẹ ṣe ògùn ó dàárọ̀ sà ó dàárọ̀ mà o. Gbogbo àwọn tó dẹ̀ dà wá láàmú Ọlọ́run dà wọ́n láàmú. Ìdàkejì náà ni iṣẹ́ báwo mi pé iṣẹ́ ìdàkejì ni ẹni tó bá ń ṣàdúrà fún tó bá yẹ pèpè ní ti èpè ló máa bá ẹni tó bá dẹ̀ ń ṣépè fún tó bá jẹ́ pàdúrà ní àdúrà tiẹ̀ so kò sí nǹkan kan èpè kì í ṣí ni mú. Hello sir, a ti ṣe prógráàmù tán ọmọ ẹ̀yin tẹ̀ ń pè a ti ṣe prógráàmù tán sáà nígbà àwọn. Okay sir. Okay, I will send you the name. Just di sára command wa ẹ ṣé. Kò burú ó dàárọ̀ ọ̀kọ́ náà jí wa rè wá pàdé lórí WhatsApp. Mo máa ṣọ́dà eléyìí o. Okay.
I see. Okay. Let me try to stop.